Adetoun l'Amẹ́ríkà. Àwọn kan Ọlọ́run ni Ọlọ́run ni Ọlọ́run ni Ọlọ́run lókè ló fún àṣẹ lọ́tún lọ́tún láṣọ ẹ̀ ló bọ́ sá máa ń yọ Adetoun l'Amẹ́ríkà látúngbèrè ẹ̀kọ́ mọ́ má fi dá tẹnìkan mójú ẹ̀ débẹ̀ ọgbọ́n dé. Alárin aṣọ ni àmọ́ sọ́yà lọ́ba aṣọ oríṣiríṣi ẹran ló ń bẹ níjù ọlọ́lá tí kìnìún yàtọ̀ olórí ìdòní sinimá pọ̀ púpọ̀ tó jáde Adetoun l'Amẹ́ríkà ọba sinimá fi dọ́tẹ̀ nìkan mójú ẹ̀ débẹ̀ ọgbọ́n dé. Lọ́lá FADURI iṣẹ́ ló ṣe òkìkí films and music bẹ́ẹ̀ ni ti ẹ̀ rí àpèrè máa kàtà wá olóye lọ̀rọ̀ yé Ọlọ́run lókè ló fún àṣẹ lọ́tún lọ́tún ìlígì bọ́dún máa wọ̀. Mọ́mí ọkọ̀ àfẹ́sọ́nà mi tí mo ní máa mú wá kí n nìyẹn. Era bọ́dà. Ọpẹ́yẹmí wà. Ọpẹ́yẹ gbogbo wa náà ọmọ ìlú olè. Ọmọ Abẹ́òkúta ni. Bẹ́ẹ̀ni. Láké wọn gan mo ti wá. Àké. Bẹ́ẹ̀ni. Abẹ́òkúta. Àké. Bẹ́ẹ̀ni Àké mo ti wá ìyá mi wá látò wò. Àké yẹn kọ́. Ṣé kò sí? A ní mo fẹ́ rí ẹ wá ń bí ẹni ṣe kò sí ẹ má question mi mo fẹ́ rí yín. Ṣé kò le? Mo fẹ́ rí ẹ wá ẹni ṣe kò le ní báwo. Ẹ jọ̀ọ́ bọ̀dà wọn náà fẹ́ rí wa. Látìgbà tí àtidé ni mo ti ń notice ẹ̀gbọ́n ẹ̀ countenance ẹ̀ change nílẹ̀ ìṣe bákan mi ti understand ọgbọ́n tó ṣe wọlé ẹ̀sìn wọ́n yìí wọ́n mi jẹ́ kẹrin tí wọ́n ti kí àwọn tó wà lórí ìjókòó. Ẹ̀gbọ́n mi máa tí ẹ rẹ̀ níwà tí wọ́n ṣe rí nìyẹn o wọ́n ṣàìdá. Tó máa ń nǹkan ní ọ̀pọ̀ jẹ́ kí wọ́n máa sọ ní ìgbé tá a bá dé ilé àmàjọ ó ní ìgbọ̀n mi láìpẹ́ yìí wọ́n lè àwọn ọgbọ̀n ṣe dáadáa sí ṣé wọ́n láìpẹ́ mi. Ó ṣe ọmọ mi tó ń wẹ̀yìn àwọn náà náìsì jù very nice woman ṣé báyìí ń wo ẹ̀yìn wọn àgbẹ̀ wọ́n láìkì ẹni wọ́n mi láìkì ẹni. Báyìí mo fi Ọlọ́run ọba Elédùmarè ọba tó dáa mo fi bẹ̀yìn mo ń jáde lọ báyìí tí má máa padà dé báyìí kí n bá òbò lórí burúkú yẹn lè ṣèbí torí pé wọ́n bínú wọlé tó o bá bínú wọlé wọ́n wọ́n ti rí rí aṣọ mi pẹ̀lú wọn ó bá dùn tó bá tó àjọpọ̀ tó wò lè òun wọ́n jẹ pàjápàá wọlé. mi mọ ibi tó ti kọ mi ibo ló ti rí bọ̀bọ̀ yẹn lọ ẹ̀pọ̀ èrè ó ń dirun ṣe yàmàyàmọ́wọ́ gbogbo wàhálà tá a wá ṣe lórí visa tó bá bọ́ sí tó ń sìn wọ́n wá kó gbogbo owó ìyá lọ máa kó fún bọ̀bọ̀ yìí. láyé ṣé èèyàn yẹ fọwọ́ náà yóò ó tún dirun gẹ́gẹ́ mi ò fẹ́ ṣẹ̀yìn o mi ò fẹ́ ṣẹ̀yìn o. àwọn arájà ṣé wo mọ̀ pẹ́ lómi wa tó wọ́n máa ń kúrọ́ mọ́ nítorí pé ó ti yẹ nítorí ó ti wo gbọ́dọ̀ gbẹ̀dẹ̀ nípa ìgbà mo yín lọ́wọ́ yẹ kí n bá o. àwọn olówó náà tí wọ́n gbé èèyàn tó jẹ́ lákọ́ ni mo wà bí ìbọn ò lè padà bá ń lé èmi pàápàá lẹ̀kùn mẹ́rìndínlógún ló bẹ lójú mo ti ń ṣí gbogbo ẹ̀fún lóríṣiríṣi tó bá jọmọ tó mojú tó mojú ní wá bímọ ẹ lọ bá wọn ló fẹ́ yìí. Ọpẹ́yẹmí ṣó mọ̀ wípé tẹni tó dé màlárí àmọ́ àti mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ sí tẹni tó ń bọ̀. Kí ni ìtumọ̀ òwe tó ń pa ẹ̀? My dear, mi máa tí ì pòwe mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ pa òwe ni ṣó mọ̀ wípé òwe kan wà táwọn àgbà máa ń sọ tó máa ń fọ́ nìgan tó ń sọ wípé pàṣọ ta fi na ìyálé ni ó ń bẹ lókè àjà fún yàwó ṣé mo pé nǹkan tó fẹ́ máa ṣẹlẹ̀ sí nìyẹn because mi ò tí mọ̀ nǹkan tó máa ṣe fẹ́mi o. Ọlọ́run ewé yẹn tá à ń torí ẹ̀ gbàwẹ̀ tó ń jẹ ọ̀sán à ń torí àjájà
Àjàní kí ló ta ló ń jà lẹ́kùnlé òun. Why tó ń sọ̀rọ̀ báyìí tèmi? Okay, ṣé gbogbo nǹkan tí mò ń ṣe torí ta ni mo ṣe ń ṣe? Ṣé torí ti ẹ̀kọ́ ni? Is it not because of you? Ìwọ fún rẹ mọ̀ wípé fine boy kò wá ń bẹ̀ ni mi ò níṣẹ́ lọ́wọ́ tí mo lè fi maintain ẹ. Look at your skin, look at yourself. Mo need wọn kọ́ láti lè fi maintain ẹ náà. The only thing tí mo lè ṣe and the only place tí mo lè ti get owó òun ni kí n máa gbà kankan lọ́wọ́ ẹ̀ láti lè máa fi tọ́jú wọ. Okay, o fẹ́ ṣe irun, o fẹ́ ra Brazilian hair, lace wig, o fẹ́ ra àwọn jewelries, makeups, you know all those stuff, o fẹ́ ra àwọn nǹkan undies, aṣọ. Báwo mo ṣe fẹ́ ṣe? Mo wá ń ṣe yẹn fún ẹ, o máa ń sọ pé okay now ní ìsinyìí owó tí mo fẹ́ gbà lọ́wọ́ ọmọbìnrin yìí sìn tá mo fẹ́ kó fún. Ṣé tí n bá gbó yẹn tí mo fi tọ́jú ara mi ṣé kò wá okay ni? Àbí ṣé wọ́n sọ pé wọ́n fọ́n tèmi gbóòórùn wọn sọ pé mi náà ní ìdí owó ni? Bọ̀wọ́ náà ni máa kówó yìí fún pé kò lè kó sórí business kí business ilé boom kò lè wá okay kò lè máa fi tọ́jú ara ẹ̀ òní lè máa sọ pé ó fẹ́ ra recharge card ó fẹ́ ra gbọ́ fẹ́ ra wo máa disturb mi mọ́. Ìyẹn ni nǹkan tí mò ń ṣe wọ́n fi máa blame mi pé mo mi láìkẹ́ o. Okay, ṣé kò tó ń sọ sí ni pé ìtókùn owó bọ̀ yìí nǹkan ká kó má gbà lọ́wọ́ ẹ̀ ṣé ká filẹ̀? Mi sọ yẹn but nǹkan tó wà níbẹ̀ ni wípé obìnrin ni mí mo mọ nǹkan tí àwọn obìnrin máa ń go through kó tó máa rí adúrú owó tó ń kó sórí owó tó fún ẹyẹ ti pọ̀ jù eléré ọ̀rá bíi tiẹ̀ lèmi náà ẹ̀jẹ̀ dẹ̀ ń go through my own veins too so mo mọ nǹkan tí mò ń sọ owó tó gbà yẹn ti pọ̀ jù o torí tó bá jẹ́ èmi ni tó bá padà wá ṣí ẹni fọkọ̀ pẹ̀lú mi màá pa ẹ́ náà màá wá létà para mi ó tọ́ mo sọ fún ẹ̀yẹn. òtọ́ ló sọ owó yẹn pọ̀ owó yẹn pọ̀ gan-an mo ti gbójú lọ́wọ́ ẹ o má yẹ ká tanra mo ti gbójú lọ́wọ́ ẹ ọmọ tá a máa ṣe ṣòro yìí tó ń kó bọ̀ yẹn sìn jẹ́ ká let go owó yẹn má yẹ ká gbó yẹn lọ́wọ́ ẹ má yẹ ká gbà jẹ́ ká filẹ̀ bọ́sọ̀ ó tàgbà lọ́wọ́ ẹ̀ ti ń pọ̀ jù ó tàgbà lọ́wọ́ ẹ̀ ti ń pọ̀ jù. rárá o kí ni mo wá ń jìyà fún láti jọjọ́ yìí kí ni mo wá ń jìyà fún ó ti o wàá gbé ilé yìí náà àbí kí ni gbogbo wàhálà mi kí ni mo wá ń dúró fún. àbúrò pé kò yé mi ni ó fẹ́ sọ pé láti jọjọ́ ìtẹ́ méjì ti jọ ríra yín nǹkan kò tí ì papọ̀ láàrin wàhálà mi á wá já sásán ó ti o. tèmi nǹkan tó ń ṣe gangan nìyẹn mo mọ̀. nǹkan tó ń ṣe gangan nìyẹn ò ṣe jẹ́ wà rẹ ni ẹni ìwé ṣe kí n sọ ọkọ fún ẹ bí mo ṣe ń ṣe fún ọkọ mo ṣe ń ṣe fóun Ọlọ́run láti sọ tọrọ fún ẹ ṣòro tí n bá dáhùn tí máa ń ṣe pẹ̀lú òun yẹn máa ń sáré ṣe ṣàpṣàp pé ṣáà ti gba nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ mi ò lọ́ọ̀fù òun wọ́n náà fẹ́ fi wo máa fi rẹ wó òun ni fẹ́ fi rẹ ọmọ nìkan. hello báwo ni baby o ti débẹ̀ dúró síbẹ̀ kọ̀ fún mi 2 seconds I will get back to you má bínú jọ ṣùgbọ́n ìyá yín nìyẹn o. ìyá àwọn wo. ó dáa mugun wa nìyẹn. ó bẹ́tà. ó ti wà lárand so ìwọ sáré lọ hangara síbi kan kí sáré gba kí ni ẹ kí n kó fún ẹ náà. ẹ ṣáà má pẹ́ o ṣe ti gbọ́. mi lè pẹ́. okay. ó wà láàrin kó tó fi ń pa mí náà rè ó tán. Tell fún ní little time. Hello. Hello ti wà ń bí àbí? Okay, máa bọ̀. Bèrè ibi tí bá wọn wà. Ọwọ́ ẹ̀yìn yẹn ni ibi tí wọ́n pààkì mọ́tò sí gangan. Ò ká pààkì yẹn. All right. báwo ni ṣe wà ókè òun dà áfà òun dà kí ló ṣẹlẹ̀. kò tiẹ̀ ní kí n jókòó náà. Jókòó áfà òun dà. wàhálà yìí náà mo bá kiri látàárọ̀ wo ọ̀rọ̀ ti change o àwọn obìnrin ní àfi táwọn bá rí ẹ làwọn tó lè release owó yẹn. lórí èlò ṣọ́ọ̀ṣì èrè nàbọ̀ lórí burúkú làwọn tó ní kí n wá àwọn fẹ́ rí mi káwọn tó kówó lẹ́yìn wọ́n ya wèrè ni nítorí èlò jọjọjọjọ ṣebí ìwọ gangan ni wọ́n ní ìdìnnà kí n tèmi àti fẹ́ rí mi láti pé kọ́kọ́ tó kó ordinary 250,000 lẹ̀ wo mi ìráyè òṣì mo rò bó ti kó wà ní mo ṣe welcome ẹ̀ náà. jọ kí ló wà nù yẹn pé kájọ débẹ̀ kán dẹ̀ gbowó fún wa kò sí tó burú nù yẹn náà já lọ. wo tó mi ò ní ìdí ẹ̀ mọ̀ sórí àwọn kan wà tó kó máa ń piss me off ṣùgbọ́n ẹ̀sìn ó ti ń hùwà tó ń piss me off. tó ń torí Ọlọ́run yẹn mi máa bínú torí wo orí ìkúnlẹ̀ mu wa wọ́n lè náà mú bá kiri látàrí. gbé tó bá ti kúlẹ̀ ṣoṣù báyìí náà àbòsí náà la bá ń bẹ̀ tó bá rí ẹ̀ ń sìn wọ́n máa fi gbìyànjú mo fi àjẹ́ ni
àmọ́ bí èèyàn ti fìyà jẹ tán ni ó dẹ̀ ń pẹ́ yọ mí lójú ó pẹ́ yọ mí lójú àdàbí tó wáyé pé lẹ́yìn ẹ̀ mi fẹ́ sọ̀rọ̀ jù torí tí bá sọ̀rọ̀ jálá bẹ́ẹ̀ ni pé mo ń dún ẹnu fún ẹni jẹ́ kí tẹ̀ ronú jẹ́ ń ronú bí a máa ní ìdòwò yẹn jẹ́ ń ronú bí a máa ní ìdàbí mi ní ìjẹ́ jẹ́ ń ronú síná. ok nǹkan tó máa ṣẹlẹ̀ rè tí bá máa gba owó yẹn lọ́wọ́ ẹ̀ àtọ̀ kò yẹ ń sìn option kan ni péré òun ni pé mi nílò ju 2 minutes lọ níbẹ̀ tó bá ti kọjá 2 minutes ọlọ́run ọba ń gba àlàyé ń gbọ́ mi ò ní gbowó yẹn mọ́ lọ́wọ́ ẹ̀ they consider wípé mi àti relationship wa ó ti end. Okay 2 minutes máa make sure pé 2 minutes a máa gbowó jáde mo fi dé ẹ lójú a lè lọ kọjá 2 minutes. 2 minutes. wo a lè lo 2 minutes ẹ 1 minute ó ti pẹ́ jù. ó mọ̀ mí o ó mọ̀ mí pé ọ̀rọ̀ tí n bá sọ bẹ́ẹ̀ ló máa ń rí o. 2 minutes já lọ. okay no problem ẹ tẹ́ ẹ ní sùúrù ẹnu ibo níbẹ̀ náà. ajá ni. ajá what kí ló ṣe ń bẹ̀. Ìkòyí orítọ́ miland Ìkòyí vi Lẹ́kì ajá àìkà ni ẹ mi lọ ajá what láti Ṣàngó táwa yìí kí wọ́n máa lọ sọ́jà nítorí 250 mi lọ mọ́ gbàgbé mi lọ. kò sí traffic lọ́nà kò sí traffic lọ́nà. ajá now another option ni tí n bá máa lọ sájà yẹn owó yẹn ó máa gbé pẹ́ẹ́lí sí mi ò gba 250 mọ́ lọ́wọ́ ẹ̀ á di 300 yẹn ló yẹn máa fi gbogbo ẹ̀ máa fi ṣe kí ni máa fi prem mọ́ra wọn ó máa level dáadáa 300 deal or no deal. máa lè ń ṣe báyìí ok ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ èmi ní 50,000 ní báàgì a máa gba 250 bẹ́ẹ̀ yẹn a máa join ẹ̀ pa jẹ́ 300. kí mo ṣe love ẹ nìyẹn ọmọ kí mo love ẹ gan ọlọ́run dẹ̀ rí ẹlẹ́dẹ̀ rí o pé ìfẹ́ tí mo ní sí ẹ ó ju ìtí mo ní sí màá mi gan lọ. ìfẹ́ yẹn pọ̀. o ní change lọ́tà fi gbé káàbù. a máa gbé káàbù ni o. a máa gbé káàbù ò ní change fún káàbù. change what? mi ní change. ok jẹ́ àlọ́ máa san. wọ́n máa sanwó káàbù o. sanwó máa san yàrá. bí inú ṣo ti gbọ́ wọ́n láti ẹnu mú bá kiri ó ṣàmù gbogbo iná kó má dé dì sí. já lọ ẹgbẹ́ ti pọ̀ jù ní ìgbẹ́jọ́. go. bọ́lá ni màmá mi bọ́lá mi ẹ wo ẹ ṣàbà mi jó ẹ bá mi yọ̀ ẹ bá mi jó ẹ bá mi yọ̀ ṣe lè gẹ́sì rẹ́sì tí mi fi ń dùn olúwa ṣe ń wò bọ́lá kò ti fi mi visa wáá visa aṣọ mi mami visa ẹ ti fi visa wọ́n ti fi mi visa àwọn ìwé yẹn mọ̀ tí ẹ bẹ̀rẹ̀ pẹ́sọ̀ kọ̀ọ̀kan lu visa sí mi dáadáa lọ́wọ́ lamẹ́ríkà olúwo ṣe olúwo ṣe mami ẹ wò ṣe ti rí èmi lọ́sùn ẹ̀sùn ṣeun Yéni máa ṣe ooo tó jẹ́ fún mi. mami mo ń bọ̀ àdúgbò bàbá èmi lọ́lọ́ ṣe lè fún ọmọ mi ẹ̀ lè wọlé o. mo ń bọ̀ sẹ́ Ibo ló dáa ń gbé ìjẹ́ ká máa fẹ́ sáré yára. dé ọ̀dọ̀ Yẹmí Yẹmí bá wò ó. Ó ní bí ṣù ẹnu bá tú àfọwọ́bò jẹ ni kí ló dé Yẹmí bá wò. mami ẹ ṣáà mọ̀ bí Yẹmí ṣe jẹ́ sí mi látìgbà tó ti gbọ́ pé mo ti ń lọ sí interview ló ti ń bá mi gbàdúrà ló ń gbàwẹ̀ bá ṣe ń gbàdúrà la ṣe ń gbàwẹ̀ wò ṣọ́ọ̀ṣì ló ń sùn ó di ọjọ́ méje ló fi sùn ṣọ́ọ̀ṣì. Let me tell you something. Torí gbogbo àdúrà wẹ̀ tí Yẹmí gbà ó ń gbà torí ara ẹni kò ṣe torí tiẹ̀ o. Gbogbo Yẹmí ó gbé oore ó gbé wá sínú ilé wa ìrètí ilé wa lélẹ̀ ó ń gbé lọ sílé Yẹmí what for? kò lè yé yín ẹ lè understand ẹ lè understand mo ń bọ̀ ẹ mú padà bọ̀ ẹ wò mo ń bọ̀ màmí mo ń bọ̀. Owó tó yá mi láyà kí ló fún wa ní ìdánilójú wípé bọ́mọ yìí bá dé Amẹ́ríkà ló máa rántí wa. Mọ́mí wọn bí re. Yẹmí. Kó bá má rántí wa o tí ó bá jẹ rántí ẹ yóò gbọ́dọ̀ rántí èmi o bọ̀ Yẹmí ìṣẹ́rí ọkùnrin ọ̀rọ̀ ọkùnrin ò láyọ̀ lé o kẹ́ ẹ̀ pọ̀ mọ́ yín kẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ dáadáa níbi tó ti ń gbọ́ kẹ́ ẹ̀ bá sòótọ́ ọ̀rọ̀ ọkùnrin kò tó gbogbo àyọ̀lé tó ń falẹ̀ Yẹmí yìí o ẹ bá sọ̀rọ̀ dáadáa ẹ̀. Ojú tẹ̀ lọ́mọkùnrin yẹn ọkàn tèmi ò tẹ ọmọ yẹn wíwò tí mo wò yẹn kò sọ ọmọlúwàbí kan lára. Mo lè pa.
oúnjẹ tó máa dé láti Amẹ́ríkà wá kó gbogbo nǹkan tó yẹ kó wá fara lọ máa kó fún Yẹmí kò tí ì tó bẹ́ẹ̀ pé tó bá dọ̀hùn kò ní rántí wa yẹn ẹ̀yin kò ní dúró wò. Àmọ́ ṣá ìwọ náà pàápàá ẹ̀ ìwọ náà pàápàá bí ẹni bá kú pàṣẹ kò sí àfi dábùrú ẹ̀ bá múwa ìṣá ṣọ́ọ̀dẹ̀ là á pè ní àbúrò ìròjù. Bébì wo àyà mi kọ́kọ́ já nígbà táwọn kọ̀ǹtẹ́nà sí ìhùn títí dé bọ́ ìgbà tó wá dé yẹn báyìí tí mo feel gbogbo goods yẹn inú mi dùn tó bá ní mo ṣe parí tí mo display lúwájú wọn bẹ̀rù àyà wọn gọ́jà nísìnyí mo ti ń swim nínú owó báyìí. Ṣé bí mo sọ fún ẹ ẹni tí mo sọ fún mi ní kò mọ̀ ọkàn ara ẹ balẹ̀ kí sí nǹkan tó máa ṣe àwọn bíi sí ọkọ mi kò yí sí ládùúgbò owó yẹn. I love you too, darling. Yẹmí. Tom, kí ni problem? Look at, má sun ẹkún oṣù kan mi, irú ẹkún ò ní. Má jẹ́ kí omi ojú ẹ̀yẹn kó kán sórí rọ́ọ̀gì tèmi o, torí tó bá tutù mi ní láìkẹ́ mi take it easy pẹ̀lú ẹ̀. Mo sá fún ẹ tó, Look at, how many times ni mo máa sọ fún ẹ wípé tó bá fẹ́ wá sílé ọ̀dọ̀ mi kó máa pè mí lórí agogo tó wá. Òun nìyẹn ń sìn, kò tí ẹ kò fojú kó yẹn o. Ṣé mi ò sá fún ẹ tó ni? Mo sá fún ẹ tó now. Get out from my room, Joe. Go right there, someone my bikini. Well, this is my wife. She's my very good wife, and I love her so much. Yes. Should we push away? But I do not mean to do it. What's why you should make that for me? Yes, so baby and keep it. So that's to tell you, but you're the one wanted. Now get out. Jẹ́ máa dànù sí mi yàrá fún mi. Thomas, kí ni? Nítorí owó ló ṣe bìkítà. Ọlọ́run ò kí ọ̀rọ̀ ẹ̀. Ó tiẹ̀ máa dúpẹ́ tiẹ̀. Ó ṣe é lè ṣe Yoruba. Àtòrí nǹkan ṣìkan báyìí lọ́lọ́run tó bá jẹ́ méjèèjì ló bọ́ nǹkan. Ọkọ bọ́ físà Amẹ́ríkà wọlé tiẹ̀ tó pé gbọ́pẹ́ náà. Ó yẹ kó máa lọ ilé wá sí ìlú kò ní pa ẹ́ fún mi. Mo gbọ́dọ̀ dáwọ́ dùn mí lórí eléyìí. Wo ṣó wá níbi tó ń lọ. Ibẹ̀ lọ́lọ́run ti máa ṣílẹ̀kùn ayọ̀ ọkọ títí yẹ. Ó máa dọ̀hùn. Ó lè dájú mi. Ṣé lọ́lọ́kọ̀ Wọ́n bí kílẹ̀ fi tẹ̀ fún wa advice òṣìwọ́ lẹ̀ fún wo súnkọ̀ ẹ̀ dáadáa wàá súbà ìwọ èmi ká tún lọ gbé bò fẹ́ tí wàá sọkún yẹn Tinubu yẹn máa kún ṣé mi ò sọ fún ẹ mo ti wọ́n ọ̀nà tó nà wàá máa tẹ̀ lọ́kùn lórí burúkú àwọn àti gọ̀ṣúgọ̀ṣú tó ń tẹ̀lé kiri mi ò sọ fún ẹ tinú ẹ̀ ló máa ṣe wàá máa tẹ̀ lọ́kùnrin kan gọ̀ṣúgọ̀ṣú kiri ṣe bọ́kùnrin làwa ẹ̀ ó mọ̀ wá gbòòrò nà onírúwa lẹ́gbọ̀n ó tún ṣe bí ẹni pé ò tiẹ̀ lọ́kùnrin lé rárá òun lọ tẹ̀lé ó disappoint ẹ̀ ń sọ wá sun ẹkún òṣì kan mọ́mì mi ò lábẹ́ NPTL kan tẹ́ máa ṣe fáwọn ni pé ẹ̀wọ́ fáwà ká lọ fi dáwọ́ dùnú ta ṣé Amẹ́ríkà yẹn Amẹ́ríkà yẹn lèmi bá ta bẹ́ẹ̀ mi ṣe wà ẹ́ bá ti dọ̀hùn Ọlọ́run aṣọ ẹ lọ aṣọ ẹ dọ̀hùn láyọ̀ àtàlàáfíà rántí ilé o máa jowó sáwà ká máa fi ṣọmọ ọ̀bọ ń bí ká máa fi jáyé tiwa kiri àbí mọ́mì ẹ filẹ̀. Èyí kọ́ ló kàn lóòótọ́ àti ìbáwí kò gbọ́. Gẹ́gẹ́. Ó ti dé ló ti dé lẹ́nu. Ẹ̀yẹ wá kọ́ ló kàn. Ìwọ ni tí tó 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 yìí. Láti pé mi ò bí ẹgbẹ́ kékeré. Àló ti tó. Ó ti tó. Èmi náà rí ọ̀rẹ́ kòkó láwọn ọ̀rẹ́ dáadé kọ́ mẹ́rin. Mo sọ pé ọ̀rajà ló dára ìgbà ọ̀rajà ló tẹ̀lé.
ẹ̀ débẹ̀ ọgbọ́n dé. Alárin aṣọ ni àmọ́ sọ́yà lọ́ba aṣọ oríṣiríṣi ẹran ló ń bẹ níjù ọlọ́lá bẹ́ẹ̀ ni tí kìnìún yàtọ̀ olórí ìjò ni. Adetoun. Bẹ̀rẹ̀ káàbọ̀. Wọ́n ní ẹ̀rọ sí ọ̀rọ̀. Mú kéyìn náà lágbára ṣá. Ìdààmú ìgbà tó yìn tàbí. Pẹ̀lẹ́ ṣe. Bẹ̀rẹ̀ jókòó. Ṣé Bẹ̀rẹ̀. Báwo ni trip ẹ? ẹ dúpẹ́ fọlọ́run bá o. Látànà nínú plane. Bẹ̀rẹ̀. Màámi ńkọ́? Àlàáfíà ni màmá wà o. Tálàfíà lọ́wọ́. Ọmọ ni màá kí yín dáadáa o. Pé kí n dúpẹ́ lọ́wọ́ nípa ṣe gan-an. Ìyàwó náà ń kọ́ mẹ́. Àyàwó yín wà. Àbí ẹ̀kú jẹ́ káwọn náà ń bọ̀ ni wọ́n ti mí sí yín. Unless I forget, mo sọ fún ìyàwó mi gbogbo wa mi get àwọn àgbo jẹjẹ lọ kan tó kó fún ẹ ṣá. Ìyàwó yín fẹ̀ẹ́ dẹ̀ pa mí. Wọ́n káwọn àgbo fún mi o. Mo lè sì dípò mo kó sínú báàgì ẹ̀ tí má tún báàgì ẹ̀ máa kó sínú. Okay, because níbí báyìí àwọn oúnjẹ tá à ń jẹ is too sugary, so a ní láti àgbẹ̀jẹ̀ díẹ̀ láti máa mú láàárọ̀ tó bá jí báyìí at least kí ẹ máa fi tẹ́lẹ̀ nú. Kí ló máa jẹ báyìí? Èmi sì wà ókè náà. Tí mo fẹ́ ṣe ń sìn, kì í ṣàrà wọlé, kí n lọ sí bẹ́ṣú kí n bomi sára kí n wẹ̀, kí n wá relax. Yeah, so bí a later tó bá ṣáwà tán, so màá gbé lọ sí African center níbí báyìí ní tropical grill àti Andrews, so wà lọ jẹun bẹ̀. Anything tó fẹ́ jẹ bí African food la níbẹ̀. Yeah, of course, yeah. African market wà ní. Àwọn àmì wà ní àná dáadáa wà dáadáa. African stores Yes, àti exactly by me. wọ́n ní iyán àbí ẹ̀bà àbí. Kéne. Àwọn àmì bẹ́ẹ̀ kì í gbé wédú name it ẹ̀fẹ́lẹ́gùsí ẹlẹ́mẹ̀ẹ́chẹ̀ gbogbo ẹ̀ la ní bíbá. Sometimes tí màá tún jẹ́ Lagos ẹ̀ fìlẹ̀ màá ti ń yà sí màá ti fi ṣe màá ti ra jẹun bẹ̀ mọ̀ pé mọ̀ pa àbáṣẹ́ lọ yìí náà ní Amẹ́ríkà. Ìyẹn náà dá l'Amẹ́ríkà yẹn. Àbí o. So bí a ti bá relax now then I'll take you out. So wà ló jẹun. Bẹ̀rẹ̀. Ẹ máa ṣe gan-an ṣe òun dúpẹ́ lọ́wọ́ yín o. Because ẹni tó bá rí ẹni tó ń bọ̀ láti Nàìjíríà tó bá gbà sọ́dọ̀ ọkọ̀ gidi ló yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ẹni náà. Àkílà fún my cousin, so at least má gbèsè there's no big in it. Ẹ ṣe gan-an ni. Bẹ̀rẹ̀. Ẹ ṣe gan-an ẹ̀gbọ́n mi. So mo fẹ́ sọ̀rọ̀ fún ẹ nígbà ní Amẹ́ríkà yìí and it's a short advice to you. Ní Amẹ́ríkà yìí 2 things ló pọ̀ l'Amẹ́ríkà yìí, obìnrin ya yẹ̀yẹ̀ ó sùn lọ ó ya ipa wọ́n ya pa jẹ oúnjẹ ó ṣòṣì lọ wọ́n á kí ni kan ní eat and run wò wá jẹjẹ báyìí lẹ́gbẹ̀ẹ́ wò wà níbẹ̀ bí south africa bí báyìí wò wá tóbi sí but láti bọ́ ṣùgbọ́n but one thing again is that ní Amẹ́ríkà yìí obìnrin ní Amẹ́ríkà but ọlọ́run gọ́ọ̀mẹ̀ntì fún ní agbára níbi báyìí pé they can do whatever they like but àdúrà mi pé níbi báyìí o ọlọ́run á pèsè ọkọ tiẹ̀ fún ẹ ọkọ rẹ̀ pé Amẹ́ríkà bẹ́ẹ̀ tí wọ́n bá pèsè ọkọ tiẹ̀ fún ẹ o má lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ bẹ̀sẹ̀ àtàwọn òun mi rẹ pé wọ́n gbọ́tọ̀ kọ ní Amẹ́ríkà yìí tó pé wọn tiẹ̀ kí ẹ̀ wọ́n mọ̀ pé àwọn làwọn ní power bẹ̀ẹ̀ tó pé wọn ní respect fún ọkùnrin bẹ́ẹ̀ òye ní ìwé ṣáná máa jẹ́ tí máa ṣàlàyé fún ẹ bẹ́tà. Ẹ ṣe gan-an ẹ ṣe mo dúpẹ́ bí wọ́n ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín. So ilé nìyẹn kó wọlé. Fi dá tẹnìkan mójú ẹ̀ débẹ̀ ọgbọ́n ni. Amẹ́ríkà ló ń gbé. Kò kí báyọ̀ ọjà ọmọlá ọ̀dẹ́jọ́. Amẹ́ríkà ló ọlọ́run ló gbé ló fàájì. Lọ́dún lọ́dún parí kò jẹ́ ìwọ̀n ẹ̀ṣọ́ ni Adetoun l'Amẹ́ríkà. Orí Manchester náà ni mo sọ. Ibo ni wọ́n wà? Èmi náà wà níbi bẹ́ẹ̀. Ok, mo rí subway. Ok, ibẹ̀ ló pàṣẹ. Ogun mọ́tò wa rà ẹ́. Ok, màá rí ẹ́ bẹ́ẹ̀ sìn, ṣó ti gbọ́?
ní ọlọ́wọ́ ẹ̀jẹ̀. Irọ́ ni o. Gbọ́dọ̀. Kí ni ìṣìwà bẹ́ẹ̀? Jẹ́gẹ́jẹ́gẹ́ ìyá mi kò kó ọ̀bẹ. Inú mi máa jù láti rí ẹ. Adéọlá, ìwọ ni. I can't believe this. Ìwọ sí Amẹ́ríkà, ó ti ṣe díẹ̀, kò tí bí 3 years ago lọ. Irọ́ ni. Oh my God, I can't wait. Ó ní wọ́n máa ṣe o. Wo tí wọ́n sọ fẹ́ pé Simisola wà Amẹ́ríkà kan. Simisola ọlọ́run Simisola wà ní Amẹ́ríkà bá ṣe sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni, Simisola ẹlẹ́sẹ̀ sososo. Ó wà ní Simisola ti sọ̀rọ̀. I'm so happy to see you. I'm happy to see you too. Ibo ló ń gbé? Long story ni ọ̀rọ̀ pọ̀ nù ẹ̀. Ṣé kò sì ṣaṣẹ́ mi tí wọ́n òkè? A máa sọ ọ́. Inú mi máa jù láti rí ẹ̀. I miss you. This was about to go to America by oh my identity. You know what me say? I'm so happy to see you. Sweetheart, oh my God. Tí gbogbo New York lẹ fẹ́ kó lọ sẹ́kọ̀ọ́ ni, ẹ wo time. Okay, ẹ lọ jẹ miss flight yín. Yeah. Àwọn bá ti ń kọ́. Mo ti lóòdù gbogbo ẹ̀sẹ̀ yìí gbọ́n tó. À ń lọ jẹjì nǹkan ló kù. Owó tó sọ pé fẹ́ fún wa ẹ̀ tí fún wa. Tàbá ti ń lọ sí Maya City Park, màá fún yín lówó. Dad, remember my money. I need a lot of money. A lot of money? A lot. Má ti fẹ́ ní 152 ẹ̀. Oh, you need to carry it. Lọ fẹ́ lò. I need a lot of money. I'm gonna miss you down. I will miss you too. Don't do what you can't tell me. I promise you. Baby, no. Let's go. Okay. Junior, okay, come on. Ẹ jẹ́ kí n pè yín padà sọ fún wa. Bọ́ọ̀lì, kí ló ń ṣẹlẹ̀? Mo wà okay. Ṣé wà okay? Jókòó. Ṣé mo dúpẹ́ gan? You don't come here. You don't see mommy. Ọmọ yóò tẹ fẹ́ dá mi mọ̀ mọ́ bí yẹ. See my boy. Don't worry, ìyá ló máa ṣeré. Báwo ni? Kí ló ń fọ ọmọ ẹ̀jẹ̀ tó fi tán? Kí ni mò ń fún? Ṣé báwo oúnjẹ tí mò ń fún náà ni? Wọ́n lò ráyè ọmọ mi ráyè o. Láti ṣàwọn oúnjẹ láàyè ó ti mọ bó ṣe ń jẹ oúnjẹ ó dẹ̀ láìkẹ̀. Tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀. Òkú ṣe mi náà, òun mi náà kájọ máa sùn kájọ máa jí. Ó mọ̀ pé ìlú yìí olóko mọ̀ struggle ni. Bẹ́ẹ̀ ni. Ó mọ̀ pé ìlú yìí ó gbọ́dọ̀ struggle. Ó ṣe àmọ́ báyé ń faṣẹ́ tá a ṣe gbogbo. Ọ̀rẹ́, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún orí ńláńlá tó ṣe fún mi. Because kò easy ní ìlú yìí kí wọ́n tó lè rí èèyàn tó máa bá èèyàn tọ́mọ láti bébì gbogbo ọmọ mi ṣètò ṣé o bí pé tí máa pàdé ẹ̀ ń ta pẹ̀lú àwọn ọmọ àkàtà mi lè dá mi dá mi lè dá mọ́
mi lè dámọ̀ ṣe mo dúpẹ́ tiẹ̀ náà pẹ̀lú ọlọ́run bá mi mọ̀ fún ọkọ tiẹ̀ ló máa fẹ́ òní fọ́kọ lọ́kọ. ọ̀rẹ́ mi àkéjúpẹ́ ara ẹni ẹni tí ti máa ṣe fún junior mo ṣe fún ọmọ mi ní bóyá ìjọba náà lè ṣe jọba tí mi ò ṣe anything ọlọ́run nìkan máa fọpẹ́ fún ṣe sí gbọ́. ṣòro mo fẹ́ fi dá ẹ lójú fún mi tó ṣe fún mi pé tí ayé bá ń jẹ́ ayé tí ọ̀run jẹ́ ọ̀run tí ọlọ́run dẹ̀ ṣe wà lókè tó ṣe ń pa ẹ̀mí wọn mọ́ rẹ kò sí nǹkan náà tó máa gbà tí lọ́wọ́ mi. kò lè sẹ̀ yá. lóòótọ́ máa lọ wí bẹ́ẹ̀ o. kí ni mo lè fi san rèé fún ẹ náà. kò tọ́pẹ́ o kò tọ́pẹ́ o kò tọ́pẹ́ o because nǹkan tí máa ṣe fún ẹ tí máa ṣe fún junior wọn náà mo ṣe fún tí máa ṣe fún ẹ junior náà mo ṣe fún ìkan náà ní gbogbo wa ó ti ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ èmi àti junior wà páàkì ibi ló ń ṣeré ló ń bá rí máa kan tó ń lọ pẹ̀lú ọmọ ẹ̀ ní junior rẹ̀ bẹ̀ sí kígbe daddy I want my daddy too I want my own daddy too mo ní okay your mom is gonna give you daddy o your daddy is coming soon. ọmọdé ló ń ṣe junior ọmọdé wọn bá ti rí mọ́mí ẹ̀ kan I want my mommy too náà ni. ṣòro pé kò ṣe torí ni ṣé kò tó torí nígbà tí mo lóyún tó ní kí n lọ ṣe kò tó torí ṣùgbọ́n mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà màá rí bàbá mọ́. àmì ayọjú ṣé lórí ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ yìí ò tó láti rò ṣe tí ọ̀rẹ́ mi yìí ò tó because mo ti rójú ẹ̀ bóyá kan it's okay àjọ wà fúnra wa náà ni gbogbo ẹ̀ tá bá lè ṣe fúnra wa a máa ṣe fúnra wọn tó rí ìzẹ̀ lamẹ́ríkà yìí gbogbo tó bá ní ìdí ṣàjẹ́ kí n mọ̀ ṣe ti gbọ́ it's okay. ọ̀rẹ́ mi ó ní nǹkan tí mo fẹ́ bẹ̀ sọ ni mo ṣe ń pè ká wà ń bíbá. okay. mo ní èèyàn kan mà ní ẹni òun wá babysitter fún àwọn ọmọ òun bóun ní ọmọ méjì iṣẹ́ ò tẹ̀ jẹ́ kóun ráàyè so mo á sọ fún pé mo níyàn pé ìfà tẹni yẹn súnmọ́ mi bí ṣan pẹ́ni yẹn close mọ́ mi gan pé so tó lè bá mi bá babysitter àwọn ọmọ. ó mọ̀ yàn tó lè fẹ́ni náà. mo mọ̀ yàn ìwọ náà ni kò ní kí n fún nọ́mbà ẹ̀ tó náà mo ṣe pè é pé kí n lè ṣàlàyé fún ẹ. Abíọ́lá ṣó gẹ́ẹ̀tà rẹ̀ ṣá wait ṣé orí ẹ̀ ṣó mọ nǹkan tó ń sọ èmi ṣé ọ̀rọ̀ rádà tó fẹ́ sọ tó pè mí wá sí ibi ni ṣó gẹ́ẹ̀tà ṣé mi ni babysitter gba mo di babysitter Adetoun ṣé mi ò iṣẹ́ ni àbí ọ̀rọ̀ rẹ̀ tó gbọ́dọ̀ jọre ṣé o kì í ṣe babysitter ni èmi babysitter ọmọ sísá tó ń tẹ̀lé kiri tó ń gbé kiri bíi pé o ò rọmọ ilé ayé ẹ̀ ń kọ́ wàá máa gbé ọmọ lọ́mọ káàkiri òyìn lè ráyè ibi iṣẹ́ o ò ráyè bí àgọ́ ló ráyè boyfriend bí àgọ́ ló ráyè anything àfi kó máa gbé ọmọ káàkiri kí ni problem ẹ̀ wọ́n lè sọ tó mú ọ̀rọ̀ wá nìyẹn. máa ṣe bẹ́ẹ̀ tún kọ́ àwọn customers wá fún ẹ dáadáa so that wọ́n lè mọ̀ pé iṣẹ́ tó kúkú ṣe nìyẹn. alábò sì lè gbẹnu sàn kí ló wà nù pé mo help ọ̀rẹ́ mi kí ló wà nù kéèyàn help ọ̀rẹ́ èèyàn ṣé sì wọ ìgàn tó bá nídìí ẹ ṣé mi ò ní ṣe fún ẹni ṣé tó bá bímọ tó bá nídìí láti gbé sí láti lọ ṣé mi ò ní gbà lọ́wọ́ ẹni ó ń lọ bí iṣẹ́ agbọmọ wa tèmi náà bá lọ agbọmọ ẹ padà kí ló burú nù yìí. Ọlọ́run jẹ́ kẹ́mi tẹ̀ bí ọmọ àlè lọ́mọ sún sẹ́yà èmi ò lọ́mọ àlè èmi ò lè bí ọmọ àlè bẹ́ẹ̀ mo sọ fún ẹ ó kò lójú tì òun bá rẹ̀ tọ́jú ọmọ lọ́wọ́ ojú lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ yóò dá aṣojú èmi méjì èèyàn burúkú ni wọ́n rẹ̀ inú pé kí bá yọ̀ tọ́jú ọmọ. Akíntúndé mi ṣórí nǹkan tó fi wù mí ó pọ̀ gidi gan ni ṣé títí gíga ni ká sọ ni ó mọ́ga ó tún sí gbọ́nlẹ̀ ó dúdú ń dán bí egbin ṣé tí wàá rí àwọn eré tó máa ń bá mi ṣe yẹn òun ló ń jẹ́ kí gbogbo orí mi báyìí kó máa tán ṣé o ti máa bí iṣẹ́ tó máa pè mí báyìí tó máa ní wọ́n á ti ronú lọ àwọn ọ̀rẹ́ mi kí ló ń rò gbogbo bá ṣe máa ń ṣeré lórí bẹ́ẹ̀dì gbogbo ẹ̀ báyìí ni ó ga ọ. Adetoun kì í ṣe pé mi ò rẹ ẹyẹ rí ọ̀kí ló yàtọ̀ nínú ẹyẹ kì í ṣe pé mi ò rédíò rí ẹni ló sùn àlejò kì í dẹ̀ jẹ́ pé mi ò jẹ́ fọ́ tẹ̀tẹ̀ rí
tẹ̀tẹ̀ òpópóró fáwọ̀ mi ojú tó bá ti rí gún bí yóò bá ti rí gẹ̀lẹ́dẹ̀ kò tí ì rí kankan Adetoun Adéọlá Onítìnúọlá ẹni Ọlọ́run nífẹ̀ẹ́ sí Tinú Adé Oníwùmí òṣùwọ̀kọ táwọn lè pe ìdùnnú ẹni wo bàtí bá ti fẹ́ báyìí nínú mi máa ń dùn kí bẹ́ẹ̀ ni ìdùnnú mi ká níyàwó ẹ̀dá ká lóun tó ń bọ̀ yìí ṣé kí ga ni kí n sọ pé Ọlọ́run fún un àbí tó bá rẹ́rìn músẹ́ bí ẹni tí Ọlọ́run fi ìdùnnú sílé ayọ̀ ẹ̀ tọmọ bá tó wá ń lọ ọjọ́ iwájú ó dáa tẹ̀yìn náà tó wá burú jù ṣé wàá rí àwọn làkọ̀ọ̀kan tó wá kọ sí ẹni bẹ́rẹ̀ yẹn ìyẹn gẹ́gẹ́ ló ń pa mí kú Adetoun nífẹ̀ẹ́ o. You know I love you too. You know I love you too. Mo nífẹ̀ẹ́ o tó bá ń bá mi jà báyìí àdàbí pàtó lọ́run bá mi jà ni gbogbo inú mi á wá bàjẹ́ láti sọ ẹ́ kí ni ṣe fi kọ́ bínú sí mi ọ ìfìyèsí pé mi fẹ́ kí wọ́n nìkan dá jáde. Bẹ́ẹ̀ ni kí ló fà? Àwọn tó tún lówó jù mí lọ táwọn àpàjù mi náà máa pẹ́ lọ́wọ́ mi. tó ìjọ tí ò ń lọ tó mọ̀ pé mo tẹ̀lé ẹ mo bọ́ sínú lọ ọkàn mi ò balẹ̀ ó jẹ́ sọ fẹ́ pé máa gbé ẹ lọ tẹ̀lé lọ. Ọkàn ẹ balẹ̀. Èkùrọ́ lálábàákú ẹwà wo. Mi ò rí tí ọkùnrin kankan rò mọ́ àfi owó nìkan ni. Ìwọ nìkan ni o. Kò sí. Fọkànbalẹ̀. Kò sẹ́nibọ́dì. Àwọn lọ síbẹ̀. Ọkàn mi ti balẹ̀ nígbà tó ti ní kí n fọkànbalẹ̀. Bẹ́ẹ̀ ni o. Èmi náà tó wá ń ṣèlérí fún ẹ o. Mi ì ní ilé, mi ì ní lọ́nà, mi ì bú sí kẹta. And you are the only one, sir. Yes. Okay. Fẹ́ máa lọ àbí? Ó ga òtún dúró pẹ́ náà. Ọ̀rọ̀ ìgbà tí mo ti dé ni, mo ti wẹ̀, mo ti sanra, mo jẹun, àtúnṣe rẹ̀ pa. Kò sí ìgbà tó lè lò bí kò tiẹ̀ dúró rárá náà ni. Ó dà má dùn. Bẹ́ẹ̀ ni. Iṣẹ́ ló kù ṣe. Bẹ́ẹ̀ ni. Ó rà ṣiṣẹ́ ọ̀rẹ́ mi. Bẹ́ẹ̀ ni. Ṣé àníṣe mi gíga? Náà mo ṣe ní kí n máa kó bọ̀ ń bẹ̀ yẹn. Ẹ pé mo ti wá síbẹ̀ yẹn sin àjọ máa wà látàárọ̀ bá lọ bí iṣẹ́ wà délé tí mi ò bá lọ bí iṣẹ́ máa wá sílé. I'm to Philip sticks. Má kìnìyàn má nùnú jẹ́ kí n máa gbé lọ. Lipstick yẹn mo lè lẹ̀ mọ́ọ̀kẹ́ fún a week. Lóòótọ́. Tẹ́nu yòó ìyẹn náà pé ní kí mo pe àkì ẹni yóò tó bá ti máa mọ̀ pé bọ̀bọ̀ yìí ó ti lólúwa bọ̀bọ̀ yìí ó ti lólúwa. Lógo èrè àní bẹ́ẹ̀ ní sá. I love it. Ọmúralẹ̀ ọ̀gá máa mí ìṣẹ́ o bí kò máa lọ mọ́ ni ṣó tí wọ́n ń lọ náà ò lè dúró díẹ̀ náà. Jẹ́ ká kó plan tó bá títí 2 weeks kókó kó wá sí ilé ẹ̀dọ̀ mi. Èmi gan-an wà lórí ìwọ̀n. Ó pé wọ́n ti ń fi style sọ. Ó wà lórí tí mo fẹ́ sọ fún ẹ tí mo fi ní pé kò jẹ́ ká ríra. Kí ọkẹ́ bá mi. Gbogbo ṣé ń wá bá mi ń bì náà tí mi tiẹ̀ wá sọ́dọ̀ ẹ̀yẹn ó ti sú mi. Ẹ̀hún náà ló jẹ́ kí n máa rò bí òun tán mi ní ìkàn fẹ́ làmọ́lẹ̀ tán tẹ́lẹ̀ ni. Bèbè mi, pàpà lẹ̀ mọ́. Kí ni mo rí? Ṣé mo ń bọ̀? Máa palẹ̀ mọ́. Inú mi á dùn. Inú mi á dùn. Máa palẹ̀ mọ́. Ṣé pé mo ti dìyàwó lé nìyẹn? Máa palẹ̀ mọ́. Believe bẹ́ẹ̀. Okay. All right o, ṣé gan. Máa pè títí ìrọ̀lẹ́. Bébì mi má bínú o, bí o bá sìn ẹ́ désàlẹ̀ o. Ọmọ ọ̀rẹ́ mi tó wà níbí tí mò ń take care ni. Right, take care. Love you, má wojú ẹlòmíì ó dàbọ̀. Ọ̀gá o, just like that, èmi náà di ìyàwó lé nìyẹn. Kí n kó lọ sílé ọkọ ìyàwó ọ̀sìngín. Ọ̀gá. Hi, what's up? See me baby. Ọ̀gá jù. Ṣé okay? Ọ̀gá. Ibo ló ń bàbọ̀. Jọ ìgbà tó sọ̀kalẹ̀ sí ò pàdé èèyàn kankan ní ìsàlẹ̀.
Mo tún ti miss Akíntúndé lẹ́ẹ̀kan sí. Irọ́ ni. I'm telling you, ó ṣẹ̀ṣẹ̀ kúrò bí olóhùn drink yìí. Àwọn náà ń lọ. Ṣé wọ́n ti rí rìn jìnnà? A ti lọ ní fáà tún lè fẹ́ dúró. Ó fẹ́ dúró àlọ́ ní meeting. Ó dẹ̀ dùn mí ṣá. Ṣé òun lẹ́jọ́ ṣe lọ́bì tó kù? Wo ọ̀rẹ́ mi lọ́bì kọ́. Òun ní makeup ẹ fi dàrú lọ́sàn-án. A ti lọ káàkiri àti wo. Ṣé òun orúkọ ẹ̀? Mi ò rántí orúkọ mi, mo jọ orun mi létí. Ó ṣe Ó ga. ṣé wàá pa? Mú ọ̀rẹ́ mi jẹrẹ. Bẹ́ẹ̀ ọmọ yìí. Ṣé o mọ̀ pé ní dókítà ní kí n bọ̀ mọ́ wa? Bẹ́ẹ̀ ni ó sọ fún mi. Ẹ̀jẹ̀ lọ́gbọ́n sùn o. Ṣé ìgbà tẹ́ ẹ̀ ṣe ríngì tó? Ṣé ẹ jẹ́ kọ́ ọmọ mímọ́ kan? Ìwà táwọn àwàdà ẹ̀. Mo lọ́pọ̀ lọ́wọ́ ti fẹ́ rí gbogbo ẹ̀. Àwọn dùn mí lè dùn mí o. Díẹ̀ báyìí ló kọ ẹ̀ bá mi tara yín. Mo ṣe book maybe dinner. Ọkùnrin sọ pé kọ́ gbé wa lọ fún dinner. Padà ẹ̀fọ́ opportunity yẹn mọ̀. Kó dé máa wo ọ̀la fẹ́ lọ sí sinimá. Ṣé wàá ráyè kájọ lọ? Ọ̀la máa wà níbi iṣẹ́. Ó máa ń ṣiṣẹ́ lọ́la ọ̀tọ̀ ni. Máa ń ṣiṣẹ́. Báwo kò ọjọ́ ṣèpọ̀? Ẹ máa meet. I press problem. Kí n tiẹ̀ Ó ga jù. Ojú ọkọ. Jẹ́ mú kọ̀pù afẹ́ kí wọ́n náà mú. Mi máa mú fún yín torí mi mọ̀ nǹkan tẹ́jọ́ fi sínú ẹ̀mí ẹ̀mú. Lọ gbé ọmọ ẹ̀kọ́ Lọ́ọ̀bù náà ní kájọ máa ṣe. Jẹ́ bẹ́ẹ̀ gbé jáde. Ó dẹ̀ dùn mí ṣàtìmí rí pọ̀lá. For all those times you stood by me, for all the truth that you made me see, for all the joy you brought to my life, for all the wrong that you made right, for every dream you made come true, for all the love I found in you, I'll be forever thankful, baby. You're the one who held me up, never let me fall. Tani mo jọ? Ọ̀kí ni ẹ́. Okay. Ṣé mo ti wọ̀ jọ ṣá? Ṣé o mọ ìbá fẹ́ wéra sí náà tó wá fi bọ̀ sí yẹn pupa dúdú láì jẹ́ bẹ́ẹ̀ jọra yín gan-an. Ṣé ìpínlẹ̀ bá ń tàn mí mi máa ń dùn? Mi ò dẹ̀ wá tó ẹ̀ o. Ó tọ́jú ọmọ mi sọ. Torí tí máa ti ń rí ẹ báyìí nínú ìwọ̀n ìdúró. Jẹ́ ní píṣọ̀. Píṣọ̀ tí fẹ́ yẹ yìí, mo á ṣe ní dọ́ọ̀bù. Wow. Yeah. Okay, jẹ́ ìyàwó méjèèjì. Jẹ́ ìyàwó méjèèjì. And I stood tall. I had your love, I had it all. I'm grateful for Ní pápá pé fóònù kò tí ì ṣe tán. Oh my goodness. love by you. You were my strength when I couldn't speak. You were my eyes when I couldn't see. You saw the best there was in me, lifted me up when I couldn't reach. You gave me faith 'cause you believed I'm everything I am because you loved me. Ó jẹ́ kí n yàtọ̀ pé ó ti ṣó.
Ní sọ fún ẹ pé àwọn goat bá rà fún láti Dubai ó máa yàtọ̀. Sọ bẹ́ẹ̀ èmi ò tí a mọ̀ kó máa fáyìn báyìí. Àbẹ́ sọ pé mo nífẹ̀ẹ́. Wo wọlé báńkì ni nígbà tí ń gba paycheck nígbà kí n máa délé fẹ́fẹ́ ní pọ́blẹ́mù. Ókè o alẹ́ wí bẹ̀. Irú ẹ̀kọ́ mọ̀ wípé mò ń tọ́jú ẹ ju bí wọ́n ṣe ń tọ́jú mi lọ. Ọmọ náà. Ó ń try mi gan try ṣé mi gan tọ́jú ẹ ni. Gbogbo àwọn nǹkan tí mo ní kó bá ara gan ò sí ìgẹ́tẹ̀. Kò mú èyí. Ó dẹ̀ ń pè é látàárọ̀. Wọ́n á dẹ̀ sọ mi pé ó lọ mọ́ màá dẹ̀ ti máa lọ́n tèmi. Àwọn òní bínú ni ọ̀rẹ́ mi mo ti ju fóònù sínú báàgì ó máa tètè rìngì ń bẹ̀ ọkùnrin mo lálejò so kò jẹ́ kí n ti ẹ̀rọ sí pàǹjáde lẹ́yìn. Wo mítà Kítúndé ti máa ń sọ fún ẹ̀yin. Sorry, ó dà pé mo mojú ìbí kan. Bóyá ní Spain. Spain? No, I've not been there before. Ṣé mo ra yín ni? Okay, no problem. Mama, lọ jẹ́ kí n máa lọ. Lọ síbo. Dúró jẹ́ sáré change aṣọ kí mo tiẹ̀ ti gbàgbé pàǹjáde tẹ́lẹ̀ ni. Dúró kí n change aṣọ ká máa lọ. Símisọ́lá. Kí ló ṣẹlẹ̀? Símisọ́lá. Bó kì í ṣe irú nǹkan wo ló wù yìí ṣe bó wá kí mi ni. Ṣé mo ra ni? Símisọ́lá. Wọ́n bí sọfẹ́ bá tẹ̀lé lọ ní. Sit down. Mo ṣé wà tí bèbí ìmọ̀ra yín ni. Ní gbogbo ti fẹ́ mọ̀. Ọtí ẹ̀ wọ mi lẹ̀ báwo ṣe fẹ́ mọ̀ ṣọ́ọ̀rẹ́ ẹ̀ gidi ni. Ọ̀rẹ́ mi tí mò ń sọ nìyí tí mò ń sọ pé ẹ máa ń mìsà ara yín tó bá lọ kí wá tàbí iná. Ọlọ́run ò tí jẹ́ ká máa pàdé dáadáa wọ́n bá ń wọ́ rẹ̀ ńlẹ̀ o. Báwo ṣe máa bẹ́ lẹ́yìn sọ̀rọ̀ tó dàbí ìgbàgbó yìí wàá báwọn tó máa tó wà bá sọ̀rọ̀ tó jẹ́ pé ẹ máa ní the same stature ẹ máa ọgbọ́n wà tí lẹ́yìn wà compatible tó dàbí ẹ tó fi ń múlẹ̀ yìí. Ìyẹn ti ẹ̀kọ́ báyìí bí o ṣe ń pé mi ò mọ nǹkan ọmọ yóò kí kò wà báyìí lọ́jọ́ tó ti wálé mi mọ nǹkan tó ṣẹlẹ̀. Dàbí bóyá méjì lọ́lọ́ ṣẹ̀dá yàn ó dàbí àwọn tó ń tẹ̀lé bóyá kọ́ọ̀pù tèmi dání méjèèjì. Kọ́ọ̀pù nìyẹn náà. Gbé ti tẹ̀yìn wá ìyẹn mo fẹ́ mu. Báwo ni ṣé mi ló ṣó tiẹ̀ kí n dẹ́ ẹ lóhùn báwo ni ṣó yẹ kí n dẹ́ ẹ lóhùn irú nonsense wo ló ṣe lánàá yẹn ó wá kí mi lé ó dẹ̀ work out just like that mo tún bọ́ síta mo tún pè é padà sí sọ́lá sí ó tiẹ̀ dá mi lóhùn ṣó wá kí mi ní àbọ̀ wá bá mi jà kí ló wá ṣe lá. Ṣé ìtọ́jú ẹ̀ ló ṣe wọ́n pariwo lé mi lórí ìgbà. ṣé kò tó kí n pariwo. Wo ṣe mo pàdé bó ti mo bóyá tó sábà. Ẹ pẹ̀lẹ́ oyè olówó. Má yẹ káwọn oníbọ̀ mi pè ọlọ́pàá. Wọ́n bá pe ọlọ́pàá máa rẹ̀ ṣẹ̀ pẹ̀lẹ́ sí nǹkan tí màá ṣe sí. Àtọ́ mọ̀ kó fẹ́ sọ̀rọ̀ àbó lọ́rùn kó tó fẹ́ sọ. Wà wá bá mi léyìn kó máa pariwo lé mi lórí inú compound. Kò rẹ̀ pé mo busy pẹ̀lú nǹkan tí mo ṣe. Wọlé kó jókòó. Jẹ́ kí n sọ ọkọ̀ fún ẹ. Mi ò láìpẹ́ yìí máa ń pariwo yìí. Mi ò láìkẹ́. O kò déédéé wálé mi ò dẹ̀ wá pariwo. Mo ò gbọ́ láìka rẹ̀ o. Bọ̀ tìgbà tó wá lánàá tó ṣe bóyá ṣe yẹn. Mo láti wá mọ nǹkan tó ṣe é tó fi ṣe bẹ́ẹ̀ yẹn. Wọ́n ti pè mí lórí fóònù pé ó fẹ́ wá rí mi pé nǹkan kan ṣẹlẹ̀. Ó dẹ̀ ń pariwo. Tó ẹ́ pé mo ti lọ sọ́fíìsì nǹkan. Mi ò lè pẹ́ pé mò ń bọ̀. Mo láti wá rí ẹ̀yìn ọ̀rọ̀ ojúlé lè kó ṣe torí fóònù. Adétún, ọmọkùnrin tí mo rí yín papọ̀ ni. Ẹlẹ́dàá ìyá ẹ̀ àti bàbá ẹ̀ ló jẹ́ kó fẹ́ ẹ lè fẹ́ra yín. Ọmọkùnrin wo ṣé Akíntúndé ìfẹ́ mi wá. Bàbá ọmọ mi ni. Bàbá ọmọ títí ẹ tí o bí ọmọ ẹ fún o ṣọ́ nǹkan tó sọ yìí. I'm not joking. Oh my God. I'm not joking. Akíntúndé tó wò yẹn èèyàn burúkú ni òun gangan lèṣù tó ń gbénu ọmọ èèyàn tó fi ń ṣiṣẹ́ tó fi ń pè wọ́n ní èlèṣù is nothing but evil ó máa ń pretend gan nígbà tí mo ní oyún ọmọ
mo mọ̀ nǹkan tó sọ fún mi mo dẹ̀ mọ̀ kó máa ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ fún mi kò rí ọmọ mi sójú di ọ̀la. mo sọ fún ẹ pé mo lọ sí bank and by the time tí bá sọ pé mo lọ sókè time is gonna go and then gonna close the bank mi ò lè lọ sókè mo ti late I have to go. sànàtì ọ̀rọ̀ tí mo bá yín sọ lórí fún ọ̀rọ̀ wo nípa olórí burúkú bọ̀bọ̀ yẹn àbí kí ló ń sọ fún mi. òun náà ni mi ì rí olórí burúkú ẹ̀ mo ti wá lọlé wọn ló ti kó kúrò nílé wọn ló ti lọ sí another state ok ń bọ̀ la fẹ́ wá lọ ní gbogbo America yìí how many states ló wà ní America tàfẹ́ wá lọ mo lọ lórí burúkú yẹn gbà lọ mo lọ fẹ́ wá lọ. ìmọ̀ ìtàmà olórí burúkú ẹ̀ lọ oyún kẹ̀dẹ̀ oyún ti kóṣù mẹ́rin. oyún kẹ̀ oyún oṣù mélòó ni. oṣù mẹ́rin kí ló máa ṣe sí. ẹ wo ó ti sú mi èmi wò bẹ́ẹ̀ kí n lọ yọ kí ni ọmọ 9 years gan yọ oyún bó ṣe ń dùn wọ ẹ bó ṣe ṣe yẹn gangan bẹ́ẹ̀ lọ máa dùn àbí kí ló wá fẹ́ ṣe sí. you can imagine wo nǹkan tí bọ̀bọ̀ lórí burúkú yẹn ṣe fún ọ. What are you going to do? Kí ló fẹ́ ṣe? ẹ máa rí ìgbàsílẹ̀pẹ̀ tí bá gba solution sí wọn rọ́jù wá ẹ máa rí wọn pè é tàbí wọn lè ṣe. síbẹ̀ Símísọ́lá àìrìn jìnnà ń la àràbùkẹ́ ọ̀kẹ́rẹ́ ìyẹn túmọ̀ sí ìyẹn já sí pé Símísọ́lá wọ́n paná ìfẹ́ tó wà lẹ́yìn jọ̀ọ́ ọ̀rọ̀ lè fẹ́ ṣé ìwọ gbọ́ ibi tí ọkùnrin kan ti ń gorí ọ̀rẹ́ méjì ni ó dẹ̀ ń pòwe fún mi pé àìrìn jìnnà láìra bùkẹ́ ọ̀sán whatever tó bá wọ ike rédíò láàárọ̀ ọ̀kẹ́rin lóru nǹkan tí mo mọ̀ ni pé ò lè fẹ́ bàbá ọmọ mi ni because ó máa end up pẹ̀lú ẹ bó ṣe end up pẹ̀lú mi ni. Símísọ́lá ọ̀rẹ́ ni èmi àti ẹ̀ dúró náà ṣọmọ ìyá ni wá ni a kì í ṣọmọ ìyá ilé ayé yìí la gbé la mọ́ra ìyá kan náà kọ́ ló bí wa ọ̀rẹ́ ni wá. You telling me that? Dúró náà mo ti ẹ̀ ń bá ẹ sọ ọmọ rí tó nípa àjọ rẹ̀ o ni mo ṣe ń bá ẹ sọ ní tùbínùbí ní sísọ ọmọlúàbí kọ́sítọ́mà jẹ́rọ àtàrí mi ti ẹ̀ ní ìwúlẹ̀ sọ anything mo mú tí wọ́n sọ fẹ́ o wá sọ pé mi ò lè fẹ́ nítorí pa àjọ nítorí Símísọ́lá já kí ní ìkúrò lẹ́nà kí n ṣọmọ ìyá ọ̀rẹ́ ni wá ṣó yẹ kí n tún dé ilé ṣọ ilé mi máa fẹ́ ilé ni. mo ní pé ò lè fẹ́ ó fẹ́ fi bàbá ọmọ mi ṣọkọ níbo ni wọ́n ti gbọ́ tó ti ṣerú ẹ̀ láàrin ọ̀rẹ́ méjì mo lè sọ fún ò lè gbà ó lè fẹ́. Símísọ́lá mo ti fẹ́ ilé iná. mo ní ò lè fẹ́. Símísọ́lá mo ti fẹ́ ilé iná sẹ́ẹ̀. ìwọ ò gbọ́dọ̀ ṣe. má ṣe ò gbọ́dọ̀ ṣe. mo ní ò gbọ́dọ̀ ṣe. mo ti ṣe ilé iná. Adetoun kàkà kéku ni màá jẹ sísè fi ṣí àwàdà. Símísọ́lá bàbá ńlá rọrùn mo ti ṣe ilé iná lè sí nǹkan tó lè ṣe sí. máa jẹ́ kó mọ̀ pé adẹ́tẹ̀ ni mi ní fún wà rẹ lásán máa yí wà rẹ pẹ́pẹ́ ojú mi kọ́lẹ̀ tí máa fẹ́ra yín ẹ lọ máa fẹ́ra yín nínú sáré. máa jẹ́ kó máa ṣe mẹ́wàá. we shall see. Get out of my house. ojú láàrin ọ̀rẹ́ òdenu ìfẹ́ ojú láyé lò kó dọ́kàn wọn ó ti dẹ́lẹ́yọ̀ ẹ̀yọ̀ wọ́n ti ń túra wọn ká kí ni ká ti pè yí o. ọdún ọlọ́mọ fọlọ́wọ́ bá bẹ̀ tó ti yẹ sọ́rí bí mo ṣe sọ fún ẹ mo fẹ́ ká plan ẹ̀ sọ́kẹ́tì tí mo sọ yóò fẹ́ má lọ ṣe kẹjọ má wàá sọ yìí lọ o. o ṣàmọ̀ mi máa parí iṣẹ́ yẹn nígbà tó dá gbogbo alẹ́ sí i. ọ̀rẹ́ mi. wá wàá sọ jẹrẹjẹrẹ tó ti yẹ wàá kàn ṣe bíi pé mo bá ti gbogbo ẹ bá ti kí báyìí ọlọ bọjá 1.5 máa fún ẹ. ó pọ̀ o owó ẹ̀ ń pọ̀ sí ni o. owó ẹ̀ ń pọ̀ sí ni o. ọmọ yìí sì ti mọ ìjọkọ̀ bá mi ṣe kéde olórí burúkú ìjọ wo ni mo mọ wèrè náà kí láti ìṣètò lọ sọ̀rọ̀ oyún. bó ṣe ń sọ nìyẹn ṣé o wà débẹ̀ ni ṣé o débẹ̀. mo débẹ̀. ok mi ìwò lọ́mọ. ọ̀rẹ́ bá yé mi jẹ́ nìyẹn wọ́n tó yọ lọ́wọ́ bá mi ṣe bí mo ṣe. last one lélẹ̀. lẹ́yìn yẹn tó bá wẹ̀ fún last one lélẹ̀. lẹ́yìn yẹn ọlẹ́ bá kì í mọ́. last one lélẹ̀. ọlọ́wọ́ bá lè bá kì í mọ́ lẹ́yìn. ok tó ti yẹ iṣẹ́ ti ṣe. mo wà sọ́rí. iṣẹ́ ti ṣe. ó ti sàn mo ìbí náà wà fún ẹ mo wà fún ẹ lọ.
Ó fẹ́ kẹ́ oyún sí mi lọ́dọ̀. Ọmọ yẹn ọmọ mẹ́sàn-án ló wà ní ìgbà méjì wà ní Spain ẹ̀yọ̀kan wà ní London. Mo yín ẹ̀ bó ṣe ń kó. Mo yín ẹ̀ bó ṣe ń kó bó ṣe ní kó tó. Ẹnu ẹ̀ lọ́wọ́ ayé. Ọlọ́run ní ìlú fẹ́ ẹnu ẹ̀ lọ́wọ́ ayé. Jáwọ́. Ṣáàdá lọ. Anyway, mo fẹ́ dé downtown. Mo fẹ́ rí ọkọ̀ ọlọ́run. Ó ti bá yẹbi kó máa jẹ́ o. ẹni àwa lọ ọ̀nà làákò lákìdìdì nínú ilé wa a sì ní akíkílọ̀ fẹ́ yà yìí Akíntúndé kọ́ fún yàn lóyún kọ́ mọ̀ fẹ́ gba oyún àtúbọ̀tán wa ń kọ́ ọjọ́ iwájú ọ̀rọ̀ mọ́rọ̀ ni. Bàbá ó yẹ kẹ́ ẹ bèrè pé kí lọ́mọ yẹn ṣe kí ni bá ṣe kí ni bá ṣe. Just only one shot. Nílùú tá a wà yìí. Mo sọ fún pé mi ò ní fẹ́ irúdò kọ́ńdọ̀mù tí mo lò abẹ́rẹ́ ló fi kú kọ́ńdọ̀mù yẹn. Kẹrẹ ń sunkún agbádá àjàò agbádá gẹ̀rẹ̀yẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n ọ̀kẹ́rẹ́ igi ló fi ń gùn nú oko àwọn èèyàn tó ti hurú wà tó hù yìí pẹ́ lóyìnbó àtúbọ̀tán wọn àdìbò ṣe rí àtúbọ̀tán rẹ ni ọrọ̀ kọ́ fún ni lóyún kọ́ mọ̀ fẹ́ gbóyún sẹ́lù tá a wà yìí èló lójú kòkòrò èèyàn fẹ́ mu nínú omi Ọ̀ṣun Òṣogbo tọjọ́ iwájú ni kọ́ ro kọ́ fún ni lóyún kọ́ mọ̀ gbóyún. Akin ọ̀rọ̀ tẹ́sán yẹn ó dùn mọ́ mi nú kò kí ẹ nídìí pé bóyá máa ronú but ẹ wọlé náà ẹ wọlé kẹfì kọ́ lẹ́nu ọ̀yága wa bá bí aka aláyọ̀ ọtí lẹ́nu mi àgbo lẹ́nu aláyọ̀ fíìkì lẹ́nu adáyọ̀ ọ̀dà. awuyewuye ti wá gbàgbọ́ ti bẹ̀ yóò fi gbà kòkò bábà Akin. What do you have? We got pastelillos and acaporia. Yeah, okay. So what do you want? I want a hot dog, please. Okay. One hot dog and give me this. But I don't want pork. I don't eat pork. No, this is all beef, so bread. Okay. Are you telling me you are from Puerto Rico? I'm from Puerto Rico. Puerto Rico. Okay. I'm from Africa. Africa? This is a hot dog? Yeah. Oh. You like it? Oh, I'm from Nigeria. I'm from Puerto Rico, but born in America. Oh! I like America. America free. You making money here. Yeah, you making money here, and you take it to Puerto Rico. I want to go to Africa. You sure? Yeah, but it's too expensive to get over there. Olórí ibú, ọkùnrin ló tún ṣe ń sìn. Ìwọ fún èmi lóyún ìwọ dínà àyàn mi àbí. O mọ̀ bóyá ọmọ kan ṣo tó máa bí nílé ayé ti ẹnìyẹn torí mo kàn fún ẹ láti rí. Mi ìfẹ́ disgrace mi ìfẹ́ ṣọ́ ẹrú èèyàn tí mo jẹ́ àbí. Ó dẹ̀ mọ̀ mí ìwọ ọmọkùnrin yìí. Ó mọ̀ mí, ó ti wá pa obìnrin tí báyìí ọkùnrin ló tún gbé àbí. Láńlẹ́yìn olórí ibú, òṣì tí bàbá ẹ ṣe títí lábúlé yín lọ́n tó fi forò lé bàbá ẹ. Sórí nítorí ìtìwọ́ yìí gan, a sì máa import orò wọ Amẹ́ríkà ẹ̀ tó máa forò lé ẹ l'Amẹ́ríkà. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ṣé báyìí tẹ́ǹtì bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ wá mọ̀? Mi ì tí ì ráyè tiẹ̀ o. This guy is a thief. Who? He is a fucking thief. No. Ole, I'm robber. Olóṣì olè ni. Ọmọ àlè ni olè. He stole this from me. No. He stole this. The please. He stole this from me. Yes, he's a thief. Call him 911. Yes. Call 911. I gotta buy my phone. No. Okay. Prince. Bàgbẹ̀mú. Wọ́n bí mẹ́ta lẹ́yìn. Màálù. Àbúrò ẹ̀ ni ẹ́. Màálù ẹ̀ bá jẹ́. Èmi. Bá ṣe wẹrẹ fún ẹ. Mo ní wọ́n bí mẹ́ta láyẹ̀ dá. Wàá lù ta ni. Mo ní wàá lù ta ni. Wàá lù mí nílùú yìí. Màá lù ẹ́ o. Wọ́n ò tó bẹ́ẹ̀. Màá lù ẹ́ o. Aló tó bẹ́ẹ̀. Olóṣì. Aṣẹ́wó. Wo. Olóṣì. Olórí bí. Who's that? Who's that? Ẹsẹ̀ bẹ̀sẹ̀ tòlótò lọ. Onídàpọ̀ ní bímọ ọmọlẹ́yìn ọmọ kan fún. Who's that? Yàtọ̀ fún àjẹ́. What happened? Aṣẹ́wó ni. Like in Yeah. Prostitute? Prostitute. Oh no!
You like that? No. If you give her $20, she will give you blow job. Oh, no, I don't want. Hey, how much is our money? Má fi dá tẹnìkan mójú ẹ̀ débẹ̀ ọgbọ́n dé. Alárin aṣọ ni àmọ́ sọ́yà lọ́ba aṣọ oríṣiríṣi ẹran ló ń bẹ níjù ọlọ́lá tí kìnìún yàtọ̀ olórí ìdùnnú. Ló ṣẹlẹ̀ wo ẹjọ́ rẹ̀ ni mo fẹ́ fi sùn ẹ́ ẹjọ́ rẹ̀ ni mo fẹ́ fi sùn ẹ́ ṣé mo kọ́ gbọ́ nǹkan náà fi máa ń báyọ̀ ṣe nílùú yìí bíi tọkùnrin kọ́ wọn ò ní gbà ní òde ní báyọ̀ kankan gbà nǹkan tó dé wọ́n jù láyé yìí kó gba ọkọ èèyàn ni sọ pé kò sọkàn bí tó àjọ máa nọra apá ni a máa nọra akẹ́rẹ́ pé wo àwọn tó nílùú yìí wọ́n pààkì gbogbo àwọn dára padà sílùú wa. ní sùúrù wọ́n ní kí ní sùúrù má sọ pé kí ní sùúrù má sọ pé kí ní sùúrù. ní sùúrù kò ìfarabalẹ̀ ṣàlàyé kó tó ṣẹlẹ̀ fún mi kí ni kó tó ṣẹlẹ̀ gan-an kò yé mi. má ẹ fọ sọ pé kí ní sùúrù torí ní sùúrù bóyá sọ yẹn ó ń wọnú ọpọlọ mi rè fẹ́ kórìí mi dàrú má bàa mi sọ. ó jọ máa kó oògùn abẹ́ ọmọ dáa padà sí Nàìjíríà ni ọmọ dáa padà ni o. fífísẹ̀ wò mí dáadáa nǹkan tí mo fi jùlọ máa fi hàn nílùú. ṣùgbọ́n pé òkú ò ní wó ruru káwa ruru o. ìrọ̀ òyìn òkú lè wo ru káwa ruru òkú lè wo ká dá everything kan rú. ní sùúrù ṣùgbọ́n pé tó bá ti ń bínú inú ẹ̀wọ̀n máa ru ni tó fi ara balẹ̀ explain kó tó ṣẹlẹ̀ fún mi gangan. mo rédí láti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. ó mọ story bàbá ọmọ mi mo sọ fún àbí òun ni ọ̀rẹ́ ẹ̀ sọ pé òun fi ṣe mo dẹ̀ mú ọ̀nà mo ní pé ọkọ mi lélẹ̀ bàbá ọmọ mi lélẹ̀ o ò lè fẹ́ ó ní láò àfi kóun fẹ́. Ta ni Adetoun ó fẹ́ gba ọkọ ẹ̀. nǹkan tó sọ nù. so yẹn ni pé Adetoun lè máa cheat on us. ìbílẹ̀ kò sí wàhálà má wọrí ṣèmí bí ẹ ní oògùn ọ̀rẹ́ sórí nǹkan tí Adetoun rí tó rí lọ́bẹ̀ tó fi wá wo arò ọwọ́ á ṣàlàyé fèmí á sọ ṣọ́ àmọ̀ kan ọ̀rẹ́ máa surprise ẹ̀ méjèèjì máa surprise tó yẹ pé tẹ́yìn méjì bá rí mi ẹ máa sọ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ rí nǹkan tó máa ṣẹlẹ̀ wo inú ti bí mi lọ sókè. ẹ̀rọ ìgbà tó fọ̀rọ̀ lọ. irú òṣì wo ni ẹ náà. èmi mọ̀ pé ìyọ̀ dáadáa ni wo ó ṣí ọ̀rẹ́ mi. èmi wo ó tún máa ṣe fún àwọn ó mọ̀ pé ó máa dá sí ju tèmi gan lọ ó ṣe ṣé tó bá ti lọ ilé ẹ̀ tó bá lè dààmú pèmí kájọ lọ nà ó ṣe wàhálà àlùbárí ká dà fún ẹ ó ṣe èmi náà mọ̀ pé èèyàn gidi ni mo ní. kò tiẹ̀ yé mi ilé ayé yìí àwọn èèyàn wọn dára wọn ṣe ra wọn níbi adìyẹ wọn kòró ń jẹjẹ mọ́ ìfún ara wọn láti yẹ wọn jẹ ọkàn dáyà rẹ̀ ayádẹ. Abíọ́lá ni ọ̀rẹ́ mi kújọ́ mẹ́ta ó máa dọ̀ ó ṣe máa gbé ó ti ẹ̀ já ìjà ṣé mo ti ẹ̀ mọ́ kó wàhálà ní rárá. ẹ̀rọ tí ó tọ̀ ó rí ẹ ìfà ọlọ́run ló fi ẹ̀ wá mo yẹ sọ pé tí wọ́n ti kúrò ní bíbá yìí tán kò bọ́ nílé ẹ̀. ò bá má bà mí mo ti kúrò ló ṣe jẹ́ ẹ̀. pàdé ìpè lórí aago ó dúró káríra. kí ló ṣẹlẹ̀? ṣùgbọ́n wọ́n ní ọgbọ́n kan. èmi ọkọ ta ni. ọ̀rẹ́ ẹ̀ láti máa ní ọ̀rẹ́ Simisola. Simisola bẹ́ẹ̀ ni Simisola ni mo kọ́ pé ó bá pè mí lórí aago òun má fẹ́ rí mi nítorí ọ̀rọ̀ kan tó wà important mo kọ̀ pé kó má tẹ̀wọ̀ wá sínú ilé mi mo kọ̀ wá pàdé ní park bá ní kí ló ṣẹlẹ̀ ó ló bá ní pẹ́pẹ́sẹ́ o ọ̀rẹ́ ẹ̀ o kọ̀kọ̀ òun o ló bá ní ọkọ èwo ló bá ní ọkọ òun ọkọ tó ń bímọ fún nǹkan ṣòótọ́ ni. Simisola mọ́mọ́ dá lóhùn ṣèbákítúndé tí mò ń fẹ́ ni tó lòun bímọ fún ó lọ́ọ́ Akíntúndé lòun dùn ìgbà tó rí bí yẹn ṣe ń tọ́jú mi tó náwó fún mi ló lẹ́ni tó ń bímọ fún nìyí. wo ọ̀rọ̀ Akíntúndé kọ̀ọ̀kan ò ṣẹlẹ̀ ń bí o Simisola sọ pé òun fẹ́ ní good 7 days or else òun máa pa ẹ́ dànù sórí ẹ̀ ó kú ẹ̀ lè bá fúnṣẹ́ sílé. sórí Simisola sórí ẹ̀ pé ṣá ṣó gbádùn. wo ó lé nílé ka o. dúró ẹ̀tọ́ ni bó láti family bó láti pàdé. kò ń ṣe Amẹ́ríkà láti mọ̀ra wa. ṣé kò ní problem ẹ̀. wo bá ṣe ń bí ni. ọ̀rẹ́ mi tó ń kájú bọ́wọ́ mi lànà ni wọ́n kò fi ṣe máa wà nílé afẹ́ lè lura wa. ọmọ nẹ́gẹ́dẹ́gẹ́ yẹn ọmọ yẹn bẹ́ẹ̀ tó ẹ̀ dúró náà tó bá rí mi kí ló fi ṣe. wo ó lè rí o ń gbọ́ ọmọ Ìjẹ̀bú ni. ìyé Ìjẹ̀bú nìyẹn ti. kò parọ́ ó sọ wípé ó máa fi òkú ọ̀tá ẹ̀ ránṣẹ́ sílé ni. èmi jẹ́ kó jẹ́ wípé tí ẹni tí bá ṣe ọ̀rẹ́ mi tí orí bá du ọ̀rẹ́ mi tí ẹ̀dọ̀ bá dù títí ẹ̀ ti bá
àìsíwẹ̀. ọmọ yìí máa ń wá yìí ọmọ yìí wá wàhálà ní Amẹ́ríkà tájọ wà yìí o ọmọ Símisọ́lá yìí wá wàhálà kó o Akíntúndé ni Akíntúndé tí mò ń ròyìn fún ẹ Akíntúndé tèmi nìkan Akíntúndé àwọn ọ̀rẹ́ mi máa ròyìn fún ẹ Akíntúndé ni bèbí ẹ fẹ́ torí ẹ̀ para ẹ̀ Akíntúndé tó yẹ pé wo bàbá yẹn ṣe mí dáadáa gidigidi gan ni èwo ni kí n mú bẹ̀ sọ fún mi náà ṣé sínú tó bá di eré orí bẹ́ẹ̀dì ni àbí bó tiẹ̀ ṣe náwó fún mi tí wọ́n sọ pé gáyì ó ti ra mọ́tò fún mi tó bá tàbá jáde báyìí lọ ṣọ́ọ̀bù tó bá mi etí gáyì tó bá ń bóyá máa bá owó jẹ́ kan nílẹ̀ ayé mi wo ṣé yẹn ni Símisọ́lá ló fẹ́ torí ẹ̀ para ẹ̀ ó fẹ́ pa ẹ́ o ó fẹ́ pa ẹ́ o ẹrú kú báyìí èmi ò fẹ́ ikú ẹ̀ o ọlọ́run tiẹ̀ ní jẹ́ àrígbọ́kù tèmi gbọ́nà tí wọ́n rò àbí kí n fi ilẹ̀ fún mi. ọmọ ìbúrú o ìbúrú o ìbúrú o ẹwọ yé mi òde èmi ò fẹ́ jẹ́ ìbúrú mi ò fẹ́ ṣe ìfilẹ̀. wọn ò bí ẹrẹ tó bá fọwọ́ yẹn sílẹ̀ mi kò ní máa pa ẹ́ ẹ̀yin ẹlẹ́mi wà bíi ké tó ń wà lẹ́yìn kò sí ẹ̀kọ́ tó lè mí ẹ̀mí mi lọ́kọ̀ lè mí ẹ̀. ṣé tí bá ti ń wẹ̀ mí báyìí kí n máa rí ẹ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ ni o fi mí lọ́kàn balẹ̀. bẹ́ẹ̀ ni lọ́kàn káyé balẹ̀ wo òun ló máa kúrò mi balẹ̀ fún wa. Akíntúndé gbọ́dọ̀ máa kú sórí ẹ̀ ni a jọ máa para wa sórí Akíntúndé. dúró náà lórí kí ni wọn náà tún sọ yìí. owó bá mi mo ti wo sórí ara ti ṣe bákan bákan mo ṣe lè gbá mọ́ bí mo ṣe wà yìí ọ̀rẹ́ mi á máa sọ létà mú láti tètè mú kankan nínú sọ yìí. ok má má gbé ẹ o. ìfún ara wọn ládìyẹ wọn kò tí ẹ yé mi ilé ayé yìí àwọn èèyàn wọn dára wọn ṣe ra wọn níbi adìyẹ wọn kòró ń jẹjẹ mọ́ ìfún ara wọn ládìyẹ wọn jẹ ìfẹ́ lè púpọ̀ ìfẹ́ lè púpọ̀. tẹ́lẹ̀ kan a máa gbà ní ọwọ́ ẹ̀ tó lẹ̀ wó kó o tí ì rí ọgọ́ mọ̀ pé ẹ̀yẹ ni wà ní ike èyí ló máa mọ̀ níyàn tó jẹ́ àwọn tàlẹ̀ ilé mọ́tò rẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. mo ní kó fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò ọwọ́ ẹ̀ yẹn mo ní kó tọ̀ sí bóyá fún mo ní kó fún mi ó mọ̀ pé mi ni mo bímọ fún mi ọlọ́mọ ló dẹ̀ lọ́kọ nítorí pé olórùka ló lọ́kọ mo ní kó pọ̀ síbù ṣé nǹkan tí mo sọ rèé o. fọyẹ kí ẹ wọ bí ẹ má fún kí ẹ. kò sí nǹkan tó lè ṣe òrùka ti dọ́wọ́ náà nítorí pé a ti ti òjebo náà ṣàlọ́ bàbá ńlá kú grandfather tó máa bọ̀ nìkan ló kù. wá gbọ́ èmi ò ní bẹ́ ọwọ́ yẹn máa bẹ́ látàrin kí ló ń sọ. orúkọ ní burúkú wọ́n sí bù. ta ló fún ọ lórúkà máa bẹ́ ẹ lára tó bá nítorí pé olórùka ló lọ́kọ. wo ẹ̀yin ẹni mo ti máa yorùká yẹn kó lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni mo bẹ́ẹ̀ sí. sórí ọmọ tó bí ẹ̀ tó ní òbí ọmọ yẹn ìwọ àti ọmọ rẹ̀ tó bí ẹ máa wá bí gbà ní. sọ fún mi kọ́kọ́rọ́. gbọ́ a máa gbà kí ẹ lọ́wọ́ ẹ̀. firigbọ sílẹ̀ firigbọ kò sílẹ̀ pé mi ni mo bẹ̀ sọ. ṣé ẹ rí Akíntúndé ọkọ ti tèmi ni. ọkọ tiẹ̀ máa bẹ́ẹ̀ láàrin. sí nǹkan tí anybody lè ṣe sí. má jẹ́ kó mọ̀ pé kan tí yóò bá fọ́ báyìí tó yí ló ń jẹ náà mọ̀ èmi àti ẹ nílùú yìí. abúkásọ kí ni wọ́n sọ ọ̀dẹ̀ sọ síta. wọ́n ní wọ́n mú kọ́kọ́rọ́ wa kí ló sọ kọ́kọ́rọ́ lórí kò mú wa. wọ́n ní kí mú kọ́kọ́rọ́ wa sọ́ni mú kọ́kọ́rọ́ wa. ẹ̀yin méjèèjì tó mi tó láti bá mi fà torí kí ni tí bá gbé tiẹ̀ sí kan tí àdákẹ́ ẹnu ti tiẹ̀ dákẹ́ ẹnu tiẹ̀ má dá sí dákẹ́ fèsì tí mi àtẹjọ lọ́rọ̀ mi ẹ̀tàjọ lọ́rọ̀ jẹ́ mi fèsì. tí wọ́n ti ṣe wòlé fún mi. mo rẹ mo mú rẹ tọ ni mo mú rẹ tọ ni. sábà ìgbàgbọ́ ní sùúrù o kò sí kò tó lè ṣe kò sí kò tó lè ṣe. fimi sílẹ̀ jẹ́ kí n jà fimi sílẹ̀ jẹ́ kí n jà. má jà ní sùúrù. fimi sílẹ̀ jẹ́ kí n ṣú ẹ̀ ṣú ẹ̀ bá kúrò bí ẹni kúrò ẹni sùúrù kúrò ilé ayé yìí àwọn èèyàn wọn dára wọn ṣe ra wọn níbi adìyẹ wọn. ẹ máa wò wọn náà ṣé o torí Símisọ́lá láti ti ẹ̀ ṣe pé mi àti ìtóbi lọ́wọ́ torí Símisọ́lá náà ṣe pè mí kí máa fojú ọmọ yẹn rí lè ní èmi àti ṣé wàá òkè àlàáfíà náà wà àlàáfíà ni ajá kò ní sí ṣáà ní sí àti ìwé disappoint me.
ṣé torí eléyìí lẹ ṣe pè mí wá sí. àbí wèrè iṣẹ́ ni ta lélẹ̀ ṣé níbi ló ń pè lè máa ń nù ẹ̀ wá. tó bá pé mo kàn tíjú àti wo máa ń nù ẹ̀ bẹ̀ wo bí aṣọ wà nù èmi. ẹni sùúrù ní sùúrù ẹjọ mo wá sẹ́tù nǹkan fún yín. gbọ́gbọ́gbọ́ àti ẹ̀wọ́ ló lè ṣe gbọ́gbọ́gbọ́ àti mi ò fẹ́ tẹ́ ẹni tì mọ́ àti ẹ̀ fi mí sílẹ̀. ẹ wo ṣé torí ẹni ilẹ̀ ṣe pè mí wá ẹ disappoint mi o. mi ò tó pè ẹ wá nǹkan tó pè mí wá ẹ tó pè mí wá. mo mọ nǹkan tó rẹ̀ mo mọ́. ok mo ń gbọ́ yín o mo ń gbọ́ yín mo ń gbọ́ yín. ìwọ ṣàrà mi sí. àbí ká lọ sílé ká lọ sẹ́tù ẹ̀ ká má wà ní ibà. ta ló mọ fẹ́ bá ta ló fẹ́ bẹ̀rẹ̀ ìṣẹ́ ti gbọ́ kọ̀ọ̀kan kẹ́ni tó fọkọ mi lẹ̀ fún mi ó ní kálukú dẹ̀ máa lọ lálàáfíà rẹ̀ tí ò bá fọkọ mi sílẹ̀. ẹ wò ó mo mọ tìtorí nǹkan tó ṣe pè mí wá síbi. ṣé rí tìtorí Akíntúndé ló ṣe pè yín wá síbi ṣé wá rí Akíntúndé tá à ń sọ̀rọ̀ nípa yìí ikú nìkan ló lè gba ẹ̀dá ikú ọ̀hún òde tí ìṣètò láti gbẹ̀dá sáré. ọ̀rẹ́ màlẹ́ àpẹẹrẹ méjèèjì. ṣé wá rí ìwọ mi sọlá ó kéré kí ni wàá bẹ̀rẹ̀ ó kéré gidigidi gan ni kò sí nǹkan tó lè ṣe ṣé wá rí ní Amẹ́ríkà yìí máa fi ojú ẹ̀ rí máa bọ̀ wá fi ojú tèmi rí máa fi ojú ẹ̀ rí nǹkan máa fi ojú tèmi rí ní sọ́nà fẹ́ gbá ojú mi tó bá gbá ò ní gbá ìmí mọ́ tó bá gbá ojú ni ò ní gbá ìmí mọ́ ó ní mo sọ fún ẹ tó bá dé ẹ wò kọ́tà méjèèjì ṣé ni mo lè fọ́ mi ní máa tún fọ́ mi ṣé ẹ rí bí ó ṣe fọ́ mi máa fọ́ ìmí kí ló fẹ́ ṣe ó gbá mi ní etí kí ló fẹ́ ṣe kí máa ṣe kí ló máa ṣe wàá rí ó mà lọ. tó bá ti gbé nǹkan ẹ̀yà àgbo ṣe àgbáyà ìṣèkẹ́ tí wà sílẹ̀ ká nọra wa ẹ má sọ pé kébì kú ẹkú ẹ̀ ti tún fún mi ẹkú. ẹ dúró ẹ̀yin méjèèjì mo lè lọ sí. ẹ gbà mí kó lọ méjèèjì wá lọ kájọ máa ń tẹ̀lé dúró. wọ́n lọ sí fẹ́ máa lọ. wíwú kálí máa gbé mi. ẹ wọ ọmọ burúkú méjèèjì wá. ẹ mọ̀ bọ̀ àlejò ńlá gbà ni mo ní o. Mi ṣáà ṣàlejò sí mi. Ẹ bọ̀ first time tí máa kọ́kọ́ dé bí. Of course mo mọ̀ ẹ jókòó ṣe wà òkè ẹ fi làásù mẹ́ ilé ìwé yín ó ga báwo ni ṣe wà òkè. Ṣé ẹ̀yin àti tàlẹ̀ ń gbé? Nínú ilé mi èmi nìkan ni of course ẹ mọ̀ pé àwọn tábà ti ní ọkàn wa ẹ̀jẹ̀ ṣáàmù so gbogbo wa tá à ń sí lélẹ̀ kára lé ká ṣe wọ́n gidi ìnáwó. Mo láìkì design tẹ̀sí bá ṣe mú design yẹn láti ta wa ni mo tún mọ̀ pé Èkó lẹ ti mú design yẹn wà bí Dubai. Ọ̀nkú tí ẹ bá rí ilé tí mo ní ní Banana Island ní Naija ó tóbi jù lè lọ tẹ bá rẹ̀ sí mo ní VGC ṣé I think bákan náà ló ń ṣe kọ́ bílẹ̀ ìgò ṣeré exactly ẹ má wọrí náà tó bá lọ Naija ẹ má lọ èmi ti ní many things mo ti ṣe oríṣiríṣi nǹkan sílé ṣe mọ̀ pé tó bá lówó kí n pariwo so èmi náà ń pariwo. ìtọ́lọ̀ fún yín kọ́lọ̀ mọ́ bí. àmì o àwọn àti àjẹ wojú ọlọ́kọ́lọ́ tètè sànú àwọn ọmọ. àwọn kú ẹ jẹ́ fọ̀rọ̀ lé gbígbẹ́ láwọn ọmọ kí ni kí n fi ṣe ní àlejò wa. mo wà òkè o. ẹ ṣú o. mo òkè 100%. ẹ ṣọ̀pẹ̀ wà òkè. mo wà òkè náà. So lọ́mọ bá ràn yín lọ́wọ́ o. Àmín. Láti máa gbogbo wa náà lọ́wọ́. Ṣé mo pé bọ́lá ṣe jogún ogun ilé fún mi ní adé orí ibi nìkan náà ni àdá bí àdá fáìlì. Ẹ má sùn fún mi ara òkè sáfárà òǹkú abítọ́rẹ́ mi lẹ́ ń wò tó ń ẹjọ́ ìgbàgbé tí tó ń jàre tó ń kẹ̀ mo jẹ́ mọ̀ pé ẹ understand me. Parọ́ pẹ̀ láìkẹ̀ ọ̀nkú ọ̀nkú ara òkè sáfárà ìwà ń sá fún mi ẹ láti sá fún mi náà ara ń sáfárà ẹ láti sá fún mi náà ọ̀nkú ó dẹ̀ mọ̀ pé láìkì mi o àtọ́jọ́ ìrìn náà máa fojú mi bá kàn ọ̀bẹ̀rẹ̀ gbogbo ẹ̀kọ́ ni mo mọ̀ ni.
LG nìyẹn. LG. One of the latest ní báàbí yẹn ṣe wáyé. LG. Kí lẹ́yìn fi lè ṣe? Àwọn làwọn tó ń lò. Ọ̀rẹ́ mi dé lajú ẹ̀sìn ló lè jẹ́ kí n máa lo fóònù báyìí. LG wà ní. My friend, my surprise is say, hold on, I'll be right back. Okay, I think. Kí ni yẹn dúró síbẹ̀ ni? Uncle, ẹ kú jókòó. Ẹ pẹ̀lẹ́. Uncle ṣe rí ọ̀rẹ́ mi ò mọ ọkùnrin tọ́jú. Tó bá mọ ìtọ́jú kò ní máa láwọn yín kẹ́ máa lo this palasa. Tuntun màá ló ra fún mi. Tuntun èlò ta eléyìí lè ju $150 lọ. So ẹ wò ẹ gbà. iPhone 5. And this? This is Galaxy S5, latest phone tó ń rìn lọ́wọ́lọ́wọ́. Wọ́n lè tí ní àwọn phones yóò jẹ́ àwọn kan sí mi. Ṣẹ́rí lè 1,000 pieces ẹni mo sẹ́ǹsì Naija. Ṣẹ́rí ilé 500 pieces ẹni mo sẹ́ǹsì lé. So àwọn phones kò jẹ mí lójú. Kí ni mo ti fi wọ́n ṣe, you know? But kí n bá yọ ọ̀kan méjèèjì? Ìdí bá ti fẹ́ ń bẹ̀, it's your choice. But mo believe pé tí n bá kó méjèèjì dání tí n bá lọ méjèèjì mo fi lift mo fi upgrade tàbí báwo ni. Ẹ máa kó lọ kó is yours. Akíni ẹ kú jàre wò. Is that a yes? I can say 100%, 1,000 yes. Kí ni? Àbá fọwọ́ lè wọlé díẹ̀, má fọwọ́ lè wọlé. Ẹ fi sí ẹlẹ́yìn kan yín. Uncle, are you serious? I'm telling you the truth. I'm so happy. Ẹni olórí burúkú èèyàn tó máa ń rẹ̀ báyìí ni ò ní fẹ́ tẹ̀lé. Ìmọ̀ bí mo ṣe lè sọ fẹ́ tẹ́lẹ̀. Uncle, irọ́ ni o. Jọ́ mo ti kí sí báyìí bẹ́ẹ̀. Irọ́ ni o. Báwo mo ṣe máa rí Mercedes tí màmá tẹ̀lé fún òfin? Oh my God, rírí wo. Àbí uncle mo suspect nǹkan kan ọ̀rẹ́ mi fúgùn mọ́ ẹ̀. Ọ̀rẹ́ fẹ́ àbí pé olóògùn fún mi náà but ojú mi ti ká báyìí sí. Uncle ṣe gbogbo nǹkan tí ọ̀rẹ́ mi ò ṣe fún yín rí. Ṣé lèmi tí mo wò máa ṣe fún ẹnu ẹ̀wọ̀ ọmọ ẹ̀wọ̀ ọ̀fẹ́ fún wọn kàn. Má fọwọ́ mi sí, má fọwọ́ mi sí. Àníkẹ́ fi sí. Bóyá ìbò aṣọ yín. Kó lè the first time báyìí. Uncle, ṣé mi ní ìṣètò ìmì kan lè gbé bíbá kó sẹ́yìn ọdún kan lè wọ ilé mi kó kàn wọ́n. Uncle, you are free. This is your house. Every time that I look into your eyes, I see fire. Go. Taxi lady, oh yeah, why your body? Taxi lady, oh yeah, why? Hello. Hello, Abiola báwo ni? Kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀? Láti bí ọjọ́ mẹ́fà 6 days ago tí bàbá yìí ti kúrò ní ọjọ́ mọ̀gbọ́n kò tiẹ̀ padà wá sínú ilé iṣẹ́. 6 days ago kẹ̀. Mo pa aago ẹ̀, kò gba aago, voice mail ló ń wọ̀.
kò pè mí kò tiẹ̀ yé mi. Nǹkan ṣẹlẹ̀ mo busy ní tí mo wá ń sísìn mo ṣe ọkàn tó wà very important anybody go tẹ gbọ́dọ̀ bí ìyá mi gan pè mí lọ́wọ́ ẹ̀ mo ní gbé aago tó ló jẹ́ ìwọ ni mo ṣe gbé. Kí ni ìwọ náà tún sọ yìí? Jọ I'll get back to you, alright? I'll call you back. Yeah, Oshé. Okay, bye. Hello? Hello? Ọ̀rẹ́ mi kan ní Manchester man. Yeah, wọ́n lọ́kọ̀ wọn ti kúrò láti bí 6 days ago. Kó wà lé so. Ẹ ká gbàgbé tí ẹ̀yìn jẹ́. Inú mi dùn láti rí ẹ̀. Ó yá ẹyẹ kí n máa ń bọ aṣọ. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn. Àti ẹ̀kọ́ ó yẹ kí n fún yín náà. Ẹ̀kọ́ lórí òfin yìí máa ṣe fún yín. Ẹ̀yin pọ́ọ̀kọ̀ lè máa fi lẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún gbogbo tó lò yẹ lè ṣiṣẹ́. Ṣé fẹ́ lélẹ́yìí? Àbí ìfẹ́nu ta ni? Kí ló ń padà bọ̀ wá ṣe? Tani? Oh God, alágọ̀. Ṣé wàá òkè? Ẹ̀yìn díẹ̀. Ṣé wàá òkè? Mo wà òkè. Ní aláwọ̀ ni kí ó ṣẹlẹ̀? Ìyá tí mo gbé lọ sí airport mo tún dálé àpò tún padà bọ̀ wálé. Yọkàn yín wà ń bẹ̀. Ọtẹ́ fi sun ni. Ìpẹ̀lẹ́. Ẹ ká lọ sùn nílé àgbẹ̀. Ẹ ká lọ sùn lókè. Ṣé kò tí rẹ̀? Ẹ jí ká lọ jàre. Rí ẹbí ti bá ọ ṣọ́rọ̀ ẹ̀yìn. Ẹ jọ ẹ dìde jàre. Who's that? Who's that? Who's that? Màmá. Màmá wo ni? Màmá ẹ̀kọ́. Kí ló wá ṣe ń lé mi? Ṣé pàtí wà ní? Pàtí wo ló wà? Kí ló wá ṣe ń lé mi? Kí ló wá ṣe ń lé mi? Kí ló wá ṣe ń bí? Má mọ ọmọ mi níwọ̀n mi ní sílẹ̀ tó fún ẹ̀. Ní wọ́n pé wọ̀ ni. Ní chat tẹ́lẹ̀ àbúrò mi ni mò ń béèrè lọ́wọ́ yín. Ọmọ mi tó wá wá o lábúrò lé ni tó ló ọmọ mi ló wá wá. Mọ́mì, èmi yín ní chat tẹ́lẹ̀ ni. Mi ì fẹ́ rí ẹ ń bíbá mo ti ń wọ ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ó dẹ̀ má bínú o, ẹ sọ fún pé tó bá dé kórè ni. Kórè ẹ̀ ń bo. Mi ì fẹ́ rí ẹ pẹ̀lú ọmọ mi mọ́. Má jẹ́ rí ẹ pẹ̀lú ọmọ mi mọ́ bí tó bá yẹ ọmọ mi jẹ́jẹ́ ó ti tó gẹ́. Má jẹ́ rí ẹ pẹ̀lú ọmọ mi mọ́. Mọ́mì ẹ ní sùúrù náà. Ọ̀rọ̀ ní sùúrù kọ́ leléyìí. Ọmọ yìí ọmọ mi jẹ́. Iná ni tó ń ṣe kiri tó ń kóbìnrin káàkiri ó ti tó gẹ́ má kọ́ ọmọ mi ní kọkúkọ. Láti jọ mo ti dá Amẹ́ríkà, èyàn ò sọ̀rọ̀ orí burúkú báyìí lórí láyé mi. Ó gbọ́dọ̀ ní burúkú òṣì, ó ṣe bẹ̀rẹ̀ sí ní gbọ́dọ̀ orí burúkú ni. Ó wá sí Amẹ́ríkà wá ń ṣèrànù. Èmi. Má kọ́ ọmọ mi kọ́ ọmọ mi láwá láti Nàìjíríà wá sóríire l'Amẹ́ríkà. Máa fẹjọ́ yín sùn lẹ́kọ̀ọ́. Èmi wo máa fẹjọ́ ẹ̀sùn olú ọmọ. Àbúrò tèmi náà wá dẹ̀ sáké. Àbúrò mi kankan ṣe pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ọmọ kàlẹ̀ wẹ̀ ẹ sọ̀rọ̀ bí ilé ẹ̀kọ́. Ilé ẹ̀kọ́ ẹ sọ̀rọ̀ bí ilé ẹ̀kọ́. Bẹ́ẹ̀ni, Èkó àwọn ti wà. Ẹ máa ní sùúrù fọlọ́. Ilé ní sùúrù láyé máa fẹjọ́ ọmọ mi jẹ́. Mo respect yín o. Kí ló fẹ́ ṣe? Sáìsì yíwá o, sáìsì yíwá o. Sáìsì ti ẹ̀gbọ́n wà fi mí díwọ̀n yẹ ilé. Ẹ kí ni mí? Bẹ́ẹ̀ni fi mí díwọ̀n yẹ. Ẹ bẹ́ẹ̀ kọjá mi o. Ìyá ẹ tó bí ẹ fi mí díwọ̀n ilé àti ìyá ẹlẹgbẹ́. Wàá fi mí díwọ̀n. Ẹ bẹ́ẹ̀ kọjá mi o. Ọmọ mi kọ́ gbá mi. Ẹ bẹ́ẹ̀ kọjá mi o. Ọmọ gbá ìdárúkọ yẹ ẹ, ó ti kọjá yẹ ni. Ẹ pàkúrú bá mi. Ẹ pàkúrú bá mi. Ẹ pàkúrú bá mi. Kéde sí mi. Ọ̀nà kéde ni mo fẹ́ mi fẹ́ lọ́mọ mi.
tí bá ní ẹ̀kọ́ kí ló fẹ́ ṣe. ẹ fẹ́ nà mí. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kí ló fẹ́ ṣe. ẹ fẹ́ nà máa yé. kí ló fẹ́ ṣe ọmọ. ẹ fẹ́ nà máa yé. kájọ tẹ̀lé. ojú kéré. bá fún iṣẹ́ sí. èmi náà fún iṣẹ́ sí ẹ fi mí díwọ̀n yẹ ilé sí. ìyá tẹ̀mí. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ máa rí. ẹ máa rí. onírànú onírìnkùnrin òṣì. bẹ́ẹ̀ mo sọ fún ẹ. ó máa rí. òkè fún wọn náà òkè onírànú. kò sóríire lamẹ́ríkà òṣì ló wá ń ṣe lamẹ́ríkà. onírànú orí òṣì. ó ní agùnmáníyé ni agùnmáníyé tó sọ pé òun wá dínsìn. Màámi ṣé àtìyàn jáde. bẹ́ẹ̀ni olórí burúkú olóṣì ọyọ tó mú lọ́rẹ̀ẹ́ ojú mi rówó rọmọ láàárọ̀ yìí tó sọ pé òun Akíntúndé òun ni ló wá bílẹ̀nì ló ń bẹ̀ sí ní sọ ló ń sọ pé òun wá díksì òun wá búrò òun mo dẹ̀ sọ pé kò lábúrò ń bí mo ní kò lábúrò ń bí kò ló wọ̀ nà mí bẹ́ẹ̀ ni mo sọ fún ọ̀rẹ́ burúkú wọ̀ ni ó jẹ́ tó gbọ́ bẹ́ẹ̀ kọ́ ọ̀rẹ́ ẹ̀kọ́ mọ́. ìyẹn kì í ṣe lọ́mọkùnrin yẹn. ọ̀yàn burúkú jàtìjàtì ni mo dẹ̀ sọ fún ẹ tipátipá mo ní mi fẹ́ pẹ̀lú ọmọkùnrin yìí mọ́ mi fẹ́ kó bá rìn mọ́ sí inú òdánilóhùn. òdánilóhùn ọlọ́mọ ẹ̀kọ́ tiẹ̀ sí nǹkan burúkú o ó wá láti Nàìjíríà wá ṣọyẹ lamẹ́ríkà ni orí burúkú tiẹ̀ tó ń ṣe kò jẹ́ kó lọ máa ṣe lọ́hùn. Màámi kò rí bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn ló dẹ̀ ń fa gbogbo wàhálà yìí. ọmọ òṣìwọ́ ló fa gbogbo wàhálà yìí. àjọ ẹ̀pọ̀ nù wàhálà ó fẹ́ máa torí ẹ̀bọnú ẹ̀ kí ló dé ṣọ́ọ̀mọ́ ti tẹ́lẹ̀ ni kò dẹ̀ lọ́mọ àwọn àbúrò tí ẹjọ́ kó máa tì wọ́n títìkùtì tó fi jẹ́wọ́ ọmọ tèmi ló máa tì sí títìkùtì. ọkọ̀ kùkù lásán ni kò níyè inú ó kú ló sọ̀rọ̀ sí ó sọ fẹ́ mi pé èmi òun ní sẹ́ẹ̀sì ni èmi dẹ̀ ti rán sílé. Màámi ó ṣe lọ́dọ̀ sí ilé ilé mo ti rán sí ilé ilé. wàá lọ síbò wàá lọ síbò ọmọ tó ń tọ́ bẹ́ẹ̀ ń jẹ́ tó ń dàrú tó ń tọ́ fún. Adetoun l'Amẹ́ríkà lágbèrè ẹ̀kọ́ mọ́ má fi dá tẹnìkan mójú ẹ̀ débẹ̀ ọgbọ́n ni. báwo ni ọ̀fẹ́ tì mí ṣubú Ọlọ́run ló yọ mí báwo ni kan. mo wà òkè ẹ̀yin kan. àyàfíà ni 15 ló wà bẹ́ẹ̀. Akíntọ́lé, where are you? ṣe lálejò ni. wọn kò sálejò ká máa wọ tiẹ̀ kọkàn fi eléyìí ra. kódà wọn kò mọ gbóhùn ẹnìkan bẹ́ẹ̀. nǹkan àní kò sí àlejò sọ. okay sir. ṣebí ti ṣàlàyé pé. can you come in? sorry it's 15. 15 ló wà ní owó yẹn 15 1500 ṣó ti yé ẹ so ọlọ́run aṣọ ẹ o àríkì lọ fẹ́ wọ̀ ni àbí Nigeria Airways. àríkì náà ni. àwọn náà ni the best place. all right sir. okay ẹ ṣé sir. ọ ṣe gan. all right sir. ẹ ṣé. ga ọ ọkùnrin ṣá. ó wà láì jẹ́ ó gbogbo ọkọ̀ ẹ̀ wà bẹ́ẹ̀ kó mọ̀ ọkọ̀ ẹ̀ wà bẹ́ẹ̀ kí ló dé ó ta. pẹ̀lẹ́ Tinú pẹ̀lẹ́ báwo ni flight ẹ. She was wrong. I know. Bí mo ṣe dé báyìí mo kọ̀ lọ sùn ni. In fact. pẹ̀lẹ́ ṣàlàyé àlùbálẹ̀. Adúpẹ́. Mọ́mí àti dáàdì nǹkan. Oh, okay. Inú wọn ti ẹ̀dùn bàtà rí mi. Hey Tinú. How you Hi, how you doing? Long time no see. How was your trip? Oh, long. I was just telling your mom. Really? Yeah. But, how you liking the weather? It's hot. Really? But I'm going out right now to have some fun. Mom, I'm going out. Where you going? I'm going to Agege. We're going to Agege lọmọ yìí pè ní Agege. So Agege ló ń pè ní Agege. Auntie mi. Mo sọ pé ó yẹ kẹ́ fi ọmọ yìí lẹ̀. Ó ti ẹ̀ kó dédé. What are you talking about? I know how to speak Yoruba. I know how to speak Yoruba. Ó yẹ láre ló ń gbé Agege ní Agege. It's not Agege, it's Agege. Agege. Agege, whatever. I'll let it later, okay? Okay. Alright. Alright, have fun, yeah? Alright, you too. Have fun here. I'll see you later. Auntie mi. Iṣẹ́ pọ̀ nílẹ̀. Ìyá mi Ọlọ́run á bá mi ṣe. Gbà tán pé méjì. Pẹ̀lẹ́ bàbá ìlú òun rẹ̀ sí mi. Yes. Daddy. Èló ló wá fi sílẹ̀? 1,500. Ìtì ẹ̀ lè ṣe ní 200. Mo ṣe fẹ́ gbọ́, mo miss ọkọ mi.
I miss my husband. Oh, Adisade, olówó orí mi, ọkọ mi, arìngbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́. Àǹtí ẹjọ́ ẹja gbọ́rọ̀. Ọkùnrin náà lè ń pọ́n létọ́ yẹn. Ọkọ wọn lóde lọ̀pọ̀lọ́ ṣe gbé tiẹ̀ pọn. Ohun tí mo rí ẹ̀ rí. Kí ló rí tí mi ò rí? Wo jẹ́ kí n pọ́kọ mi lé o. Mo ní ìsọkọ mi bàjẹ́. Ẹni ẹlẹ́ni, bàbá arúgbó alárúgbó, a kò máa dá wà nínú ilé ni, kò ní jáde, kò ní ṣe nǹkan kan. Ilé ní ṣe wàhálà burúkú ló ń ṣe ní Amẹ́ríkà tó wà yẹn. Olóṣèlú ní pé kí n máa bọ̀ ń bíbá yìí, business tó dá sílẹ̀ ń bíbá yìí pé tí a bá tẹ̀ wá sí Nàìjíríà o, kí ẹ máa rí nǹkan fọwọ́ pa o. Àwọn ará bíbá yìí ṣe náà sọ wá di bọ̀dá lóyìnbó àtàntí lóyìnbó. Tọ́ ní gbogbo owó tán jẹ́ tán. Ẹ jọ̀ọ́, ẹ wo, tẹ má máa pọ́ ọkùnrin lébẹ̀ yẹn. Ẹ fi ọkàn yín lẹ́sílé, ẹ wá síbi ẹ jókòó, ọkàn yín dẹ̀ balẹ̀. Ẹ wo, ẹ má jẹ́ n sọ̀rọ̀ rárá. Àmọ́ nǹkan tẹ́mi kàn máa sọ fún yín ni wípé ọkùnrin kankan they not meant to be trusted. Ṣé ti gbọ́? Wo my dear, sórí, ó ń ṣe ní kí n ṣàyẹ̀. Lóòótọ́ àwọn ọkùnrin ẹ̀dá bọ̀ sórí ọkọ mi, olówó orí mi, Adisade, mo trust ẹ̀ bàjẹ́. Kò sígbà tí ó kì í pè mí, wọ́n pè mí, mo máa bẹ̀rẹ̀ ṣàlàfíà ni mo wà. Àǹtí mi wọ́n ń pè yín and ṣé wọ́n á bẹ̀ pẹ̀lú wọn ni? Àǹtí ẹ̀wọ̀n má jẹ́ ń sọ̀rọ̀, mo ò fẹ́ dá lónílé rú o. Mo ti máa wá suspicious bákan. Kí ni nǹkan tó rí? Kí ni ò fẹ́ dá ní onílé kí ló ń ṣẹlẹ̀? Àǹtí, nítorí èyí tó jẹ́ ni ọjọ́ tí mo lọ sí ilé yín, ẹ lè believe àyà lọ́kàn yín fi tì mí síta. Kí ló dé? Ìgbà tí mo dẹ̀ máa wọnúlé, tẹ́ ẹ bá ṣẹ́yìn rò pé lọ́yàn ṣá. Ẹ dúró náà ṣe rò pé lọ́yàn. Tẹ́ bá rí nǹkan tí ọmọbìnrin yìí gbé síwájú báyìí, ó gbé síwájú, ó gbé sẹ́yìn. Lọ́kàn yín wá ń rò báyìí, ọkàn yín kàn ọ̀gẹ̀, ó ń kí ìṣẹ́, ó ń ṣe gbogbo ẹ̀. Ẹ̀ ń tí èyí wá jókòó sí ibi. Ẹ jókòó síbi ẹnu pé ọkọ mi sọ wípé kí mi wá ṣe business. Irú business wo lẹ ń ṣe mi bí yìí? Business yìí wà ní Amẹ́ríkà, kẹ́ padà lọ sí Amẹ́ríkà kẹ́ lọ bọ́kọ yín mẹ́. O mí ń pé ọkọ mi gbé obìnrin lọ sílé, àyà obìnrin yẹn wá. Àti ẹ̀wọ̀ ẹ̀fìyẹ́lẹ̀ mo ní pé mo sọ fún ìkan tó ojú mi rí, tẹ bá rí. Ọkọ mi, àǹtí, wọ́n ò wọṣọ, wọ́n ò wọ kankan, obìnrin yẹn ó kọ́. Ọkọ mi ó gbóbìnrin lọ ní. Ẹ̀wọ̀ calm down, ẹ má para yín sí mi lọ́rùn o. Àǹtí ẹ̀wọ̀n ò fẹ́ sọ, mo dẹ̀ náà pé mo fẹ́ sọ. Àǹtí ẹjọ́. Ẹ relax o, ẹ má lè ṣe láyé léṣe. Àǹtí ẹ̀wọ̀ calm down, ẹjọ́ calm down. Ọkọ tí mo ṣe fẹ́ sọ fún yín náà nìyẹn. Olóbìnrin pẹ̀lú àbí? Olóbìnrin nílé wa. Àǹtí ẹjọ́ calm down. Auntie, I know. I saw for family in another century. Kí ni mo rí? Ẹ túká! Mo ní ẹ túká ìyàwó rẹ̀ dẹ́ni délẹ̀. Pé wà á dé lónìí náà. Káàkiri ẹ̀dì délẹ̀, kí lè ní? Mo ní ẹ túká! Túká! Mo ní ẹ̀ ní ọgbà. Jẹ́ kí n dìde náà. Ẹ túká sẹ́! Jẹ́ kí màá di mo bọ̀. Òní. Ẹ tẹ̀ dúró ní jẹ́sí ni. Dúró! Abíọ́lá. Nínú ilé mi. Dákẹ́ ẹnu ẹ̀. Ìwọ Abíọ́lá. Ìwọ. Àṣòótọ́ ni. Má sọ̀rọ̀. Kí o ṣe ẹ̀nà nísùúrù o. Má fa wàhálà lẹ́sẹ̀ o. Tó bá fa wàhálà lẹ́sẹ̀ agbára ò ní ká o. Nísùúrù má dáhùn. Akíntúndé. Abíọ́lá, ìwọ rèé. Ṣọ́ra yìí lóde báyìí. Èyàn máa le o, èyàn máa burú o. Aṣẹ́gbó kúrúkẹ́ rẹ láti jọ enjoy lórí èmi àti ẹ àti Símisọ́lá. Aṣẹ́bí tó fẹ́ gbà yọ nìyí. Wo
máa jẹ́ kí ojú ẹ̀ jà. jágbẹ́ni dákẹ́jàre ẹ tún náà kí lòun sọ tí ó dùn mọ́ ẹlẹ́nu náà ó kàn rò pé kò lè wọnú ilé onílé anyhow bó ṣe wẹ̀ ó kàn já wọlé bẹ́ẹ̀ rán tí ó lókun lọ́rùn ṣá. ṣorí kí ni. alágbà àti ọmọ onílé wọ́n lè jọra wọn ṣùgbọ́n má fi ojú di alágbà nítorí pé ó lè fa wàrà. ìyá ló pa aláǹgbá ẹ aláǹkó sí nǹkan kan àìmọye aláǹgbá tó jẹ́ pé wọ́n ń jẹ́ kò lè ní fúnyàn ní wárápá ìwọ láwọn ṣáínì ni aláǹgbá kan ló ń jẹ ni kò dẹ̀ gbé wọn ní wárápá tọjọ́ ìwọ màá ṣú ẹ kò dẹ̀ sí ọ̀gá ṣe fún mi. Akíntúndé you are standing there ó dẹ̀ wọ́n bí ní sẹ́ẹ̀lì sọ́ọ̀nù ẹ̀ ṣe fún mi. ṣọ́ọ̀fẹ́ má ṣe angry má ṣe angry àwọn wo ìwé dẹ̀ kò dẹ̀ sí ọ̀gá ṣe fún mi bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. màá ṣú ẹ kí ló ṣe fún mi. náà kókó ẹ lọ. Hi, Daddy. How are you? Good. Who are these bitches yelling in my house? Close on see. Oh my dear. Mo la my dear. My wojú ẹ o. Wà á wojú pépà. Ṣé pé mo bínú sí ẹ rí mo like ẹ. Kí ni? Ẹ dúró. What? Oh, wá Akíntúndé. Oh, I see. So nísìnyí, o ṣàwọn pathfinder. Volkswagen àti Jeep àti ọwọ́ ìbọ̀wọ́. Sọ wọ́n ẹja gbígbẹ́, ẹja yíyan. Ẹja kíkà tó ń gbé kiri sí ni. Etí ń dùn ẹ ni. Tí ojú ò bá dùn ẹ, tí eré ẹ pé, tọ́ ọmọ pé ọmọ fojú rí rẹ̀, ṣé ọmọ kọ́ ọmọ mi lélẹ́ yìí? Ọmọ kan ṣoṣo tí mo bí tí mo ní láyé. Ọmọ títí ẹ. Ọmọ ti tẹ̀mí. Ṣé wo sọ fún mi kó o bí ọmọ? Ṣé mi sọ fún ọ pé ṣé gbogbo tí mo bá ṣe lè ní máa sọ fún ẹ? Obìnrin abẹ́rẹ́ sọ. Akíntúndé èèyàn burúkú ni ẹ. Wọ́n bí ọmọ ilé ni máa dàgbà sí. Èmi ni Jagu, you know, Daddy, I'm calling the car. No. Ó yá ẹni jáde jáde. Akíntúndé èmi máa ní. Tọ́lọ̀. Kẹ́rà! You're motherfucker. Fuck you. Má bínú. Yeah, well, very lucky put me for all for Daddy. Má bínú. Inú mi dẹ̀ dùn. By the way, who are those dirty girls, Daddy? Àwọn ọ̀rẹ́ wa náà ni àwọn aláàgbá tí ń jẹ́ Who friend? That's not mommy's friends. Àlọ́ ọ̀rẹ́ ti wá. Tiwa Melo, I know all your friends. I know all family friends, Daddy. So who are those girls? Mo promise yẹ wọn ni wọnú ilé ma tábà wọnú ilé. No, they better not, because I'm gonna cut the cops next time. Do you know I'm here, Daddy? Kò yé mi náà mo fẹ́ béèrè bọ̀tọ̀ fún mi láyà àti béèrè. Ṣé mi ni mo fún yín láyà bá wọn bẹ̀rẹ̀ lọ fún láyà? Ó kù díẹ̀ kan fọ́ọ̀rì yín. Má bínú. Okay, because I saved your life today. Okay, thank God. Mommy collapsed. Oh, let's speak to him. My dad collapsed? Yeah, don't touch him, Daddy. Don't touch me. Kí ló ṣe? Gbogbo ìrànú tẹ̀ ń ṣe là ń gbọ́ Naija, Daddy. Ìrànú tó ń ṣe? Yeah. Má sọ pé dáadé ń ṣe ìrànú. Kò polite fún ọmọ Yorùbá kó má sọ pé dáadé ń ṣe ìrànú. Daddy, I just did. You did? Are you gonna do something about it? Ṣòtò rẹ̀ ìyàwó mi fi collapse. Yeah. So all the supposed to listen, we need money. Do you even have money, Daddy? I don't think you do. Oh my God. You know what? I don't have time for this. Hello? Yeah, I'm back now. What happened? Really? Mommy? Yeah, what's go- Hello? Hello? Kí ló fẹ́ gbà nínú ẹ̀kan náà? Hello? Kí ló fẹ́ gbà? Yeah, 750. Yeah, it's 92nd. Àfìgbà tó Yeah. Hello? Pẹ̀lú àìtọ́ tí òun kiri. Kẹ́mi. Ojú ẹ ti já o, ojú ẹ mà ti já. Security force ma story about what they sọ̀rọ̀ mo fẹ́ bá ṣe kò ní dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidi gan ni o ṣe gidi gan ọpẹ́lọpẹ́ gbogbo atrocity tí mò ń kó àbí sí tí o bá ṣe ti tiẹ̀ ní Ọlọ́run yọ mí ọ̀wọ́ ọlọ́dẹ fi ṣe gàrí tíra mi. jáwọ́ ń bẹ́ẹ̀. àwọn àní sọ fún yàn wọ́n ní ẹ má sọ fún apá pé kó yé jẹ ẹran yéye ẹ jẹ́ kí ìyàwó fún mi ọbẹ̀ tá a bà ẹ jẹ́ kí sùn sí náà má kó bọ́ sínú àwòtán gan-an owó sẹ́fẹ̀ kan náà fi ń ṣe
gbogbo tójú mi rí ṣé kò yẹ kó ti kẹ́kọ̀ọ́ fún mi ẹ̀kọ́ ní pé mo rí eléyìí mo tọ̀wọ̀ gbogbo wàhálà tí wọ́n á dá sí náà so ojú kòkòrò ló ń dà wọ́n ọkùnrin lẹ́nu obìnrin kẹ́kọ̀ọ́ ìyàtọ̀ ojú láàrin ṣe ojú ní ọ̀nà kò lójú wa máa fún ẹ ní ìdọ̀bálẹ̀ mẹ́ta kan ní bàbá sọ́ra rẹ̀ báyìí sí mo fẹ́ lọ́wọ́ bá bẹ̀ nítorí ọba ní jẹ mọ́ fi rún mú ẹran tó ọba ní jẹ tó ní fi sẹ́nu mọ́ tọ̀ wò. orí yẹn sọ. tèmi kẹ́kọ̀ọ́ sọkẹ́tì tí mo sọ torí kí ni rẹ́sì tí mo sọ bẹ́ẹ̀ fẹ́ ni pé tọba ẹ̀rọ pé bíi lọ́tí bá ọmọ tó fáìn fẹ́ tó bá dẹ̀ jẹ́ pé nàìjà náà ni wọ́n lè wọ́n pé kò sọ ọmọ tó dá bí ọ̀fẹ́ lọ sí nàìjà tó bá mú wọn dé láti nàìjà náà kọ́ bó ṣe máa kó ga rò ní bí aṣọ tí starch dùn òṣèlú téèyàn ti rọ́mọ tí ò dá kọ́lọ̀ yíyan yìí tó bá dá fún yàn ni ṣó ti yẹ nípa ti màmá grandma mọ̀ wọ rẹ. ó ṣe ọ̀rẹ́ mi eré làwọn máa ṣe ìjà ò ní sí ìwà ti grandma màbẹ̀sẹ̀ máa tẹ́tù ara yìí ọ̀rọ̀ yìí ṣe dá sí ọbẹ̀ tàbí àwọlé lọ. má ṣe láyé mi o ewu bí tí mo bá lé ayé ara mi dé. Èmi Abíọ́lá ìwọ lọ́rùn ọba báwo lọ̀rọ̀ mi ṣe wá rí báyìí. Mo fi ìwà olè òkúnjú àti ojú kòkòrò àti àìnítẹ́lọ́rùn àti irọ́ pípa mo fi balẹ̀ ayé ara mi jẹ́. Mo dárí Símísọ́lá àti Adetoun mo tún gba ọkọ Adetoun àti Símísọ́lá pẹ̀lú ẹ̀bù lọ̀rọ̀ mi já sí. Ó lé mi jáde gbẹ̀yìn ni mo wá dé ní àárín sáà. Yes, stand here. Yes, stand here. I'm coming. Who is it? You got Tani? Adetoun. No, wale, ṣé o sì. Báwo ni ká lè tún lálẹ́ yìí? Bẹ̀lẹ̀. Bẹ̀lẹ̀ kálẹ̀. Ṣé o sì? Wọlé. Ṣé o sì? Ẹ̀gbọ́n mi yẹ. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ojú ẹ ló ó look somehow náà ó jọ. Kí ló dé, kí ló happen? Kí ló ṣẹlẹ̀? Ìyá ṣe mí o. Ìyàwó ló jẹ́ sọ fún mi kí ló ṣẹlẹ̀, kí ló dé? Mi tí mo fi sílẹ̀ sílẹ̀ mi ò sì máa parí ẹ̀. Start from somewhere. Iṣẹ́ ọmọ Akíntúndé. Yes, I know him, yes. Akíntúndé tí mo fẹ́. Yes, I do. I told you, start from somewhere. Akíntúndé ṣé Akíntúndé níyàwó àtọmọ ní Nàìjíríà? Ẹ̀wọ́ Akíntúndé níyàwó àti ọmọ ní Nàìjíríà.
Akíntúndé ló tún fún ọ̀rẹ́ mi Símisọ́lá ní oyún olóní ọmọ inú ẹ̀. Akíntúndé tún fẹ́ Abíọ́lá ọ̀rẹ́ mi. Mo tún bá Abíọ́lá pàdé lọ́dọ̀ Akíntúndé lánàá. You know, initially nígbà tó dé ìlú yìí, you know, I told you wípé nílùú yìí pé nǹkan méjì ló pọ̀ jàǹtìrẹrẹ nílùú yìí. I told you, right? Didn't I said obìnrin ọ̀yàpá, then oúnjẹ ó pọ̀ mo dẹ̀ wọ́n ní pé kò ṣọ́ra gidi nítorí bá dé ìlú yìí. I told you. See what is happening now. See what is happening. I told you. I warned you initially you came to this country that obìnrin o àti oúnjẹ ló pọ̀ jù ìlú yìí. You see yourself now. Lóòótọ́ ni wọ́n ní. Yes. Àmọ́ Akíntúndé ò fojú ju èèyàn burúkú lójú mi. Ẹ ti wá gbà pé ní àná mo lọ sí ọ̀dọ̀ ẹ̀. Ìgbà tí mo débẹ̀ kò bá ọ̀rẹ́ mi Abíọ́lá lọ́dọ̀ Akíntúndé. Ibi tí mo ti ń sọ̀rọ̀ lọ́mọ kan tún wà lóde òun ọmọ Akíntúndé. So now you're not sure. I don't have time for you. I told you pé mo ń lọ ibi iṣẹ́. You're not sure. Akíntúndé ti lé mi jáde. Èdè mo ń gbé ilé tí mo ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo gbàgbà tí mo kúrò lọ́dọ̀ yìí. Okay, mo ń gbọ́. Ṣé mo pé mo ti fi ilé yẹn sílẹ̀ mo ti kó lọ bá Akíntúndé ní ilé. Ẹsẹ̀ Akíntúndé ti lé mi jáde. Ìgbà tó lé mi jáde lálẹ́ àná ọ̀rẹ́ mi kan tí mo pàdé níbi iṣẹ́ ọmọ Yíbo báyìí ni mo pàdé ọ̀rẹ́ ìṣẹ̀bẹ̀rẹ̀ iṣẹ́ wa last 2 weeks. Ó ní mo lọ sọ́dọ̀ ẹ̀ lánàá mo pè ilé òjì lọ sí. Ibẹ̀ ni mo sùn mọ́jú. Ibẹ̀ mo gbà wá sọ́dọ̀ yìí. Ṣé wọ́n mọ̀? Adetoun, wait a minute, please. I told you, wait a minute. All these people don't put me love share. In a nutshell, you need an accommodation. Ó sọ fún mi pé àtọ̀hún àtẹ̀gbọ́n àtàbúrò làwọn jọ ń gbé pé mi ò lè gbé ọ̀dọ̀ wọn. After initially, after me ilé kó nílé yìí. Àbí mi ṣáà ní kó bí wọ́n sọ pé okay o fẹ́ ní freedom àti pé freedom àdágbé, right? So feel at home ilé nílé ẹ̀ olúwa ló ní àtẹ̀kùn ẹ̀ àti àyà tó tẹ̀lé sínú ẹ̀. So feel at home. I have to go to work mi fẹ́ late. Yes. Bọ́sí kitchen bẹ́ẹ̀ yẹn o dáná tó máa jẹ tó bá dọ̀là bọ́túnla o lọ pẹ́ wẹ̀ wá feel at home. Ṣé o dẹ́ sọ fún mi nìyẹn? To my cousin, má worry. So anyway, I can't wait any longer. Like I told you, I have to go to work. Me love sente mi nìyẹn. Ó ti yẹ pẹ̀lẹ́. So feel at home. Ó ti yẹ. Tí bá dálé àtúmọ̀ tó kù. Ó ti later. Èmi Adetoun. Ìwọ ẹ̀dí ẹni tí ọkùnrin gbé tí wọ́n ń gbéjú sílẹ̀ èmi. Olówó bàbá. Báwo lọ̀rọ̀ mi ṣe wá rí báyìí? Báwo lọ̀rọ̀ mi ṣe dojú kọ rí báyìí? Látòrí ẹbí ní Nàìjíríà, ibi tí mo fi ọkọ̀ tọ́, ibi tí mo ti rò bí ẹ ò ní máa fẹ́. Tí yẹ kojú tí mo lọ gba visa ni mo bá yẹ mí pẹ̀lú obìnrin nínú ilé. Mo tún wá wá sí Amẹ́ríkà. Bí kí lè bèrè ibi sí ayé tuntun tún pàdé Adétúndé. Ayúdúdé tó mojú mi rí kan. Lóde, ìmí Adétún. Ṣé bí o dá tó lọ́mọbìnrin? Wọ́n dìrí tó kọrin pé tó gbéjú sílẹ̀. Gbogbo ìgbé mi lẹ́yìn ṣe kékeré. Mo ti wálé ọkọ ti bímọ. Àwọn ní tèmi
you very, very well. Ọlọ́run dẹ̀ wà ní òkè lóògbé lè dé ṣẹlẹ̀ sí mi. Akíntúndé Akíntúndé yìí Akíntúndé sórí ìwọ Akíntúndé yìí ó ní máa fi ṣe àríkọ́gbọ́n fún gbogbo ọkùnrin ilé ayé yìí tí wọ́n jẹ́ onírànú lójú kòkòrò olójú kò mọ̀nà tí wọ́n jẹ́ òpùrọ́ àti ẹlẹ́tàn fún àwọn obìnrin tí wọ́n ń ṣe obìnrin báṣubàṣu tí wọ́n ń ṣe obìnrin rádaràdà wọ́n á fi tiẹ̀ ṣe àríkọ́gbọ́n pé obìnrin tí èèyàn bá ní láti fẹ́ yóò kí ń dà láàmú ṣé wàá Akíntúndé èmi Adetoun alátiṣe ló mú àtiṣe ara ẹ̀. Ìfẹ́ lè púpọ̀, ìfẹ́ lè púpọ̀, ìfẹ́ lè pani, ìfẹ́ dùn púpọ̀, ìfẹ́ lè yẹni, àfi bí àdánwò tó bá ọ̀rá tán. Ṣẹ́rí máa fún ẹ ìgbà tó dùn ní mi ò nílé fún ẹ lọ́mọ kò tí dógún àwọn èèyàn ń dá